gbé wa lérí ọ̀tá wa téńté. Ajára síwájú mi bá mi gbàdúrà. Gbé wa lérí ọ̀tá wa téńté. Ọmọ ìbúra yìí mo bá mi gbàdúrà. Gbé wa lérí ọ̀tá wa téńté. Bí wọ́n bá ṣẹgbẹ̀rún wá sí lékè. Gbé wa lérí ọ̀tá wa téńté. Ọlá náà bí adìmúrí ṣe. Ẹ káàárọ̀ gbogbo ilé, ẹ bá mi káàárọ̀, ẹ bá mi ṣí àṣọ yìí o. Ẹ káàárọ̀ ẹ káàbọ̀ sórí ètò o. Ẹ bá mi ṣí ẹ bá mi ṣí ẹ bá mi ṣí ẹ darapọ̀ mọ́ mi. Ẹ darapọ̀ mọ́ mi o, ẹ bá mi ṣí ẹ. Ẹ jẹ́ ká play national anthem wa lẹ́ẹ̀kan sí i káwọn èèyàn wá fi wọlé. Mo ń bọ̀. Ẹ ṣe káàbọ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú lórí àwọn fóònù mi kan ó dàbí pé àwọn jẹ́kùn stop ni no stop ẹ jọ̀ọ́ bá mi ṣí àbújá dàbí pé mi ní lè ṣí ẹ lórí fóònù yìí because ó dàbí pé wọ́n ti restrict mi lórí àwọn fóònù kan so then mo fẹ́ sọ̀rọ̀ lórí Ọ̀kanlọ́mọ ẹ bá mi ṣí àṣọ yìí ẹ jọ̀ọ́ ẹ bá mi ṣí ẹ. Ọ̀kanlọ́mọ torí ẹ̀ mo ṣe jáde láàárọ̀ yìí torí ẹ̀ mo ṣe jáde wá láàárọ̀ yìí torí téèyàn bá ń ṣe nǹkan tó bá ń dùn létí ó yẹ kóun náà máa mọ̀ pé nǹkan tóun ṣe ó ń dá létí téèyàn bá dẹ̀ ń ṣe nǹkan tí ò bá dá ó yẹ kéèyàn mọ̀ nínú ọkàn ara ẹ̀ pé nǹkan tóun ń ṣe yìí kò dáa. Ọ̀kanlọ́mọ ó kàn ń hùwà bí ẹranko tí wọ́n ń pè ẹ́ àwọn èèyàn ń pè ẹ́ ní ẹranko wọ́n ní ẹranko ni ẹ́ ìwọ náà dẹ̀ ń hùwà bí ẹranko ó ń hùwà bí ẹranko kí ló dé kí ló fẹ́ gbà nínú ìṣubú Sunday ọmọ Adéyẹmọ kí ló fẹ́ gbà nínú ìṣubú ọmọ Adéyẹmọ kí ni ìwọ àtọmọ Adéyẹmọ jọ dà papọ̀ gangan kí ni ọmọ Adéyẹmọ ṣe fún ẹ tó fi jẹ́ wípé ìṣubú ẹ̀ ló ń wá lójoojúmọ́ gbogbo ọjọ́ ayé ẹ̀ ìṣubú èèyàn ló máa ń wá lórí social media a lot of things ló wà lórí social media tó o lè sọ̀rọ̀ lé lórí. Ọ̀kanlọ́mọ ìjà ẹ̀sìn pọ̀ tó o dá sílẹ̀ lórí social media ìwọ ló dá wàhálà ìjà sílẹ̀ gbogbo wàhálà tó wà lórí social media tó jẹ́ nípa ìjà ẹ̀sìn ìwọ yìí ló pẹ̀lú àwọn tó dá gbogbo ẹ̀ sílẹ̀ gbogbo ẹ̀ la mọ̀ kí ló dé
kí ló dé tó ń hùwà bí ẹranko tí wọ́n ń pè ẹ́ ní ẹ̀kanlẹ́ranko ọ̀kanlẹ́ranko ó dẹ̀ ń hùwà bí ẹranko tó ń pè ẹ́ yẹn gangan why tó ń ṣe bẹ́ẹ̀ kí lọmọdé yẹn mọ́ ṣe fún ẹ gangan kí lọmọdé yẹn mọ́ rà lọ́wọ́ ẹ tí ò sanwó nǹkan tó ọmọdé yẹn mọ́ rà lọ́wọ́ ẹ tí ò sanwó yẹn ni mò ń bi ẹ́ léèrè kí ló gbà lọ́wọ́ ẹ gangan àṣà ní nǹkan tí wà á ti ẹjọ́ dàpọ̀ mo gbọ́ gbogbo ṣóò tó ń ṣe bọ̀ tèmi ò ráyè àwọn ṣóò tó ń ṣe àwọn ṣóò bànújẹ́ lòun wá torí aago wá ṣe tó bá ní nǹkan tó fẹ́ sọ tó bá ní nǹkan tó wà meaningful tó fẹ́ fún àwọn èèyàn then you keep your dirty mouth shut must you talk tó jẹ́ pé gbogbo ìgbà tó bá ti wá sórí aago wọ́n máa constitute the nuisance kí ló dé ṣé ìwọ nìkan ló kọ́kọ́ máa sọ̀rọ̀ lórí social media ni a lot of people náà sọ̀rọ̀ tó lọ́pọlọ lórí tó mú sense wá ìwọ ò ní sọ̀rọ̀ tó mọ́pọlọ àfi kó wá máa bú Sunday Igboho kí lọmọdé yẹn mọ́ra nígbà ẹ ṣé nítorí gbogbo tó ṣe ń ṣe kàlàlàgàlàlàlàlà náà ni ó fẹ́ belong ó dẹ̀ ti belong kò dẹ̀ sẹ́ni tó sọ ẹ́ lókùn lọ́rùn kò sọ ẹni tó sọ ẹ́ mọ́lẹ̀ pé kó má belong náà ibi tó belong sí jẹ́ stay síbẹ̀ náà tí dandan ni kó wá prognose sí nǹkan àfi àṣà àwọn ẹlòmíì ni kí ló dé táyé ní ẹ lára kí ló tó wà láyé tó jẹ́ pé kò gbogbo ayé tiẹ̀ kìkì wàhálà ló fi fà ó ní nǹkan gidi tó wà láyé tó fàyè ṣe ju ìjà lọ ó hùwà bí ẹranko tí wọ́n ń pè ẹ́ lẹ́ranko ó hùwà ẹranko ṣé ẹranko ni ẹni ọkọ Kúdí ìyàwó ẹ̀dẹ̀ lajú kalẹ̀ ó ń wù ẹ́ kó máa constitute gbogbo nuisance tó ń constitute kí ló dé tó jẹ́ pé wàhálà nìkan ló máa ń wá lórí social media kí ló tó jẹ́ pé ìjọ̀gbọ̀n ló fi gbogbo ayé ẹ̀ ń wá lórí social media ìwọ ló dẹ̀ ń da gbogbo wàhálà ilẹ̀ kí ló dé kí ni Sunday ṣe fún ẹ ó dẹ̀ jáwọ́ ń bẹ̀ wọ́n pè ẹ́ ní kọ̀kọ̀ wọ́n pè ẹ́ ní bàbá ó ranrí mọ́ ó láṣìírí Sunday lọ́wọ́ ó ní kinní kan lọ́wọ́ then go ahead gbogbo àṣírí irọ́ tó wà lọ́wọ́ ẹ tú síta káyé rí ó ti tán kí ló dé ó jáde síta ìwọ náà máa gbọ́ gbogbo wòròwòrò tó sọ tó ní gbogbo ọ̀rọ̀ tó sọ ni mo máa analyze mo dẹ̀ máa sọ fún ẹ pé o ò ní ọpọlọ ò ní sense ṣé bí bàbá Tinubu tẹ̀ ń tajà ọjà Èkúta tẹ̀ wá gbélé wa lọ́wọ́ pé kára ṣébò náà láti rà ṣébò ní ṣé bí bàbá tó gbélé wa lọ́wọ́ pé kára tí gbogbo yín torí ẹ̀ ń sunkún tẹ̀ torí ẹ̀ ń pariwo tẹ̀ ń parọ́ oríṣiríṣi mọ́ Adéyẹmọ láti fà á ṣubú ẹni tọ́lọ́run ò dẹ̀ fà á ṣubú ni ẹnì kankan ò lè fà á ṣubú Ọlọ́run ló gbé ọmọ Adéyẹmọ ga Ọlọ́run ló gbé síbi tó wà kì í ṣẹ̀yin lẹ gbé síbẹ̀ ẹ stop gbogbo fọ́kìrì yẹn kí ló dé ìwọ ló máa jáde lẹ́ni ìwọ ló máa jáde lọ́la ìwọ náà ní gbogbo ẹ̀ lórí social media ìwọ ló dá gbogbo wàhálà lẹ̀ o ò ní nǹkan kan gidi tó fẹ́ fi dé ayé ẹ sọ kó o máa jáde lójoojúmọ́ kó o máa fa wàhálà yìí nìkan ló mọ̀ ṣe kó o jáde síta kó o bẹ̀rẹ̀ sí báyàn lórúkọ jẹ́ kò sẹ́ni tó lè bà lórúkọ jẹ́ kí ló dé ṣé dandan ni kó o bá Sunday sọ̀rọ̀ ni dandan ni kó o wá sórí social media kó o wá sọ̀rọ̀ ọmọ Adéyẹmọ ni o dẹ̀ wá nǹkan mi sọ tí o bá sọ̀rọ̀ tó fẹ́ sọ ọmọ sọ nǹkan mi náà o gbé Tinubu náà ni ṣébò là ń wò yìí ṣé bàbá là ń wò lórí social media àbọ̀ nǹkan lélẹ́yìí tí mo gbé síta yìí tó jẹ́ pé agídí ni bàbá yẹn fi ń mí gbogbo oògùn tó ń lò gbogbo omi tó ń mu inú vein yẹn ni wọ́n ti ń pàṣẹ through affliction shall not rise again bàbá tí àti ẹ ti bàjẹ́ tó yẹ ká ẹ jẹ́ kí bàbá oníbàbá lọ sinmi bàbá yóò lè dá ṣe nǹkan kan gbogbo kíní PICC line tẹ̀rí tí wọ́n pàṣẹ sí bàbá yìí lára inú ẹ̀ ló ti máa momi inú ẹ̀ ló máa ti jẹun gbogbo oògùn tí bàbá yẹn máa lò inú ẹ̀ ló máa ti máa lò ó bàbá yóò lè ṣe nada bàbá yóò ní nǹkan kan tó lè ṣe mọ́ kàkà kẹ́ ẹ jẹ́ kí bàbá yẹn sinmi ṣe lẹ bẹ̀rẹ̀ sí forí bàbá yẹn gbálẹ̀ kiri ìwọ yìí dẹ̀ ni gbogbo àwọn tó ń tẹ̀lé bàbá gan-an wọn ní wàhálà tó pọ̀ tó báyìí kí ló tó wá dójúlé Sunday ọmọ Adéyẹmọ kí ni Sunday rà lọ́wọ́ ẹ Sunday ò mọ ẹ rí náà Saheed Shittu ló mú ẹ délé Sunday ọmọ Adéyẹmọ ó tó ẹrú tó ń délé Sunday
wọn bí ìyálájà ẹ̀dá ò tó bẹ́ẹ̀ ìpọ̀nrín ìyálájà ò tó bẹ́ẹ̀ láti délé Sunday ọmọ Adéyẹmọ ẹsẹ̀ Saheed Shittu ló dọ́gbọ́n tẹ̀lé débẹ̀ ó dẹ̀ tẹ̀lé débẹ̀ nìyẹn ẹ̀ẹ̀kan náà lórí Sunday ọmọ Adéyẹmọ rí ẹ̀ẹ̀kejì tó máa rí náà ló lọ gba oògùn tó máa lò fún kudi akube àlòkù Washington àlòkù wọn ní live stream ní streaming live àbí wọn náà ló ń gbé àlòkù wọn tán ti lò tí gbogbo èèyàn ti lò obìnrin tí gbogbo ayé ti lò tó ti gbọ́ ẹni tó jẹ́ pé ó tó ẹ gbà lábúrò òun ló gbé sínú ilé gẹ́gẹ́ bí ìyàwó níbi tí ayé ẹ bàjẹ́ dé tó jẹ́ pé o ò rí àmójútó ayé tiẹ̀ kó o mójútó ọ̀rọ̀ ayé ẹ oògùn tí ìyàwó ẹ máa fi lóyún ló wá lọ lé Sunday ọmọ Adéyẹmọ oògùn tó máa fún torí wọn náà ti sọrí ó ní ẹgbẹ̀rún kùrìsí yìí ò lè wo wárápá bẹ́ẹ̀ ni ìwọ náà mọ̀ pé nǹkan tẹ́ gbé dání kò lè wo nǹkan kan ó dẹ̀ lọ Sunday ọmọ Adéyẹmọ ẹ lọ bẹ́ẹ̀ lọ gbòògùn ó gbé délé ìwọ àtìyàwó ẹ lọ jàsè jẹ bóyá nǹkan ọmọkùnrin ẹ ló domi ni o bóyá nǹkan ọmọkùnrin ẹ ní ò ṣiṣẹ́ déédéé ni o ìyàwó ẹ ò lóyún bóyá ńgbà tó dẹ̀ ń fẹ́ gbogbo àwọn torí àkúbè ni àlòkù ni wọ́n lòókù ní Washington ni àwọn tó mọ̀ dáadáa gbogbo èèyàn wọ́n ti lòókù kì í ṣe fájìn kì í dẹ̀ ṣe obìnrin tó jẹ́ pé ó ṣe kinní wọ́n ti lò gbó Kudi ti gbó pọ́pọ́ ó ti gbó bí ilẹ̀ Gálílì kó tó di pé ó wá tirẹ̀ mọ́ ẹ nígbà ní Washington yìí ni bẹ́ẹ̀ ni ibẹ̀ lájọ wáyé tàdí ẹ̀ mọ bó ṣe ń lọ ìyàwó ẹ ojúlé sójúlé ni ọ̀dẹ̀dẹ̀ sọ́dẹ̀dẹ̀ wọ́n ti lò gbó kó tó di pé wọ́n wọ Amẹ́ríkà wá tó ti yẹ ó wá tó wá rí gbà nìyẹn ó wá gbà lọ́wọ́ nìyẹn nígbà tó ti wá fẹ́ Kudi ó dẹ̀ lọ lé Ìgbòho òòṣà ó ní pé kó bẹ́ẹ̀ ṣoògùn tó yàwó ẹ máa fi lóyún ìyàwó ẹ dẹ̀ gba oògùn àtiwọ́ àti ẹ gbà ṣe jẹ́ ẹgbẹ́ délé ẹ ṣe jẹ́ oyún ò dúró ẹ̀yin lẹ mọ̀ kẹ́ ẹ tójú bọ̀ bóyá ẹ jẹ ìwọ ni bóyá ìtàn ni bóyá aago 12 òru náà ní kẹ́ ẹ lò tẹ́ ẹ lọ lò lọ́sàn-án bóyá ọ̀sán náà ní kẹ́ ẹ lò tẹ́ ẹ lọ lò lóru ọ̀gànjọ́ ó bá yíwọ́ àtìgbà yẹn ló ti mú Sunday ọmọ Adéyẹmọ sínú ló ń pariwo kiri orí social media kòlóògùn bí wo ò bá tí ì dóògùn Ìgbòho wò báwo ló ṣe mọ̀ pé òlóògùn ẹlẹ́nu ṣì bèbè ẹlẹ́nu ṣì pòtì ẹlẹ́nu já wáyà kí ló tó fẹ́ràn wàhálà ó fún ẹ lóògùn ó lò ń bẹ̀ àmọ́ iye tó fomi lò ń bẹ̀ kó tó kúrò ìwọ àtìyàwó ẹ kí ló wá dé béèyàn bá ṣèyàn lóore ọjọ́ kan bí oore yẹn bá wá ti wá pẹ́ tí àṣìírí ẹ bá ti wá gbàgbé ó lè ti gbàgbé torí pé òun wá ojú rere bàbá Tinubu òun wá ojú rere MC Olúọmọ òun wá ojú rere àwọn èèyàn míì pé kó wá máa bọ ọmọ Adéyẹmọ lórúkọ jẹ́ tó o bá ń wá ojú rere àwọn èèyàn ìyẹn ò túmọ̀ pé kó wá máa ba ẹnìkan ní orúkọ jẹ́ ìbà lórúkọ jẹ́ yìí ti pọ̀ jù kí ló dé kí ló ṣẹlẹ̀ gan tẹ́nìkan ṣe rí kí ló ṣe é tí ò ṣe nìkan rí ìwọ yìí náà ló bọ́ sórí ayélujára ìwọ gbowórowòro gbogbo ìsọkúsọ pátá tó wà lórí ayélujára ìwọ yìí náà ni ẹ lè join mi lórí YouTube o because ó dàbí pé Facebook mi ti bíbá yìí ò ṣiṣẹ́ ẹ join mi lórí YouTube wà lórí YouTube náà torí mi ò rí comment kí ló dé gbogbo òṣì tó ń ṣe lórí ayélujára tó bá lọ dáwọ́ ẹ̀ dúró Ọlọ́run máa hàlákà ẹ ọmọ kan náà pé Ọlọ́run hàlákà èèyàn Ọlọ́run máa hàlákà ẹ gidi torí Sunday àwọn Adéyẹmọ kò deserve gbogbo òṣì tó ń ṣe lórí social media yìí Sunday ò deserve ẹ kò deserve gbogbo rádaràda òṣì orí burúkú tó ń dánwò yìí ọmọ Adéyẹmọ ò deserve ẹ kí ló dé tó ní wàhálà lọ́wọ́ kí ló tó níjọ̀gbọ̀n kí ló tó orí ẹ ò kí ń pé tó bá ń sọ̀rọ̀ tó bá ń hùwà ò kí ń ronú kó tó sọ̀rọ̀ wá kàn lánú gbàùgbàùgbàù wá máa sọ̀rọ̀ wá máa bú gbogbo èèyàn wá máa sọ̀rọ̀ gbàùgbàùgbàù wá máa sọ̀rọ̀ bí ẹni tí ò ní common sense wá máa sọ̀rọ̀ bí ẹni tí ìfún ti kúrò nínú ẹ̀ tó jẹ́ pé wọ́n kó ọpọlọ bèbí sórí ẹ̀ tó fi ń ṣiṣẹ́ ni wo lórí kórí ọmọ ìrankíran ṣé bó ṣẹ̀wọ̀n ní Abẹ́òkúta kó tó kò lábẹ́òkúta ni ṣé bó sá lọ ni tó talẹ̀ fún tó ra tó gbé ilẹ̀ onílẹ̀ tà tó rán ẹ lọ ẹ̀wọ̀n ọgbà ẹ̀wọ̀n ló ti sá lọ náà tàbá wí wàá máa lọ́mọ ìgboro ní ẹ́ wàá máa níwọ̀ ọmọ onílẹ̀ ó sọ ọmọ onílẹ̀
oníjìbìtì ni ẹ gbogbo àwọn tó lù ní jìbìtì gbogbo wọn náà wá ẹ kiri tó fi sá lọ Amẹ́ríkà tó sá lọ kí wá ló dé tá a gbọ́dọ̀ sọ̀rọ̀ méjì tá a ti sọ̀rọ̀ méjì Sunday Igboho olóògùn Sunday Igboho ó ti gba 30 million tó bá gba 30 million ó gbà nìyẹn lọ lẹ́rí ẹ̀ mọ́gi tó bá gba 30 million yóò bá là ń ṣe Yorùbá nation oló ti tà wá ó ti fi wá gbowó ó tẹ́ wa lọ́rùn ìyẹn tún kọ́ ó pé wa afẹ́ bẹ́ẹ̀ ó dùn mọ́ wa kí ló dé tó ya wèrè lẹ́dà kí ló dé tó ya wèrè tó ṣí èrè tó rẹ́ ní pè é sákìyèsí àwọn èèyàn dẹ̀ máa pè é wọ́n máa bẹ́ẹ̀ sọ̀rọ̀ wọ́n máa ṣe fẹ́dẹ́gẹ́ pé kò sí irú ẹ̀ níta ta ni ẹ́ ta ló ń jọ máa kú arápá níwájú ọmọ akú yányán kí ló ṣe ẹ́ tí ò ṣe nìkan rí kí ló gbénu ẹ olórí kórí bí ẹja koté ìwọ náà gbọ́ gbogbo àwọn òṣì ọ̀rọ̀ tó ń sọ ń bí gbọ́ gbogbo àwọn òṣì ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ rádaràda àwọn ọ̀rọ̀ orí burúkú tó ń jáde lẹ́nu òṣì ọmọ bíi tiẹ̀ kó gbọ́ gbogbo àwọn ọ̀rọ̀ òṣì tó ń jáde lẹ́nu ọmọ òṣì bíi tiẹ̀ báyìí ìwọ náà gbọ́ ṣọ́rọ̀ lélẹ̀. ìyálà ìjàmbá bá Sunday Igboho dá ó mọ sọ́gbà ń gbà yìí mo mọ̀ kó wà lórí Sunday Igboho látago méjì ló ti ń ṣọ́ mi lọ mẹ́kọ̀ọ́kọ́ lọmọ yẹn wá jẹ́ kí nǹkan ṣẹlẹ̀ pé má lè wá èmi péré lólobó ń jí wọn bí ìyá bàbá Sunday dá àníṣe ìhun tí bá ṣe tí bá sọ wọn bí dá tó jáde kó mọ̀ bẹ́ẹ̀. wọn bí ìyá lájà ẹ̀ tó ti kú wọn bí ìyá ẹ̀ tó ti kú tó wà nù sàárè yẹn wọn bí dá bó ṣe sọ kí ló dé ìwọ náà máa gbọ́ ọ̀rọ̀ àlùfàṣà òde péré láàfà wà á máa disguise wà á máa múra wà á máa ka kéwù irọ́ kéwù tó ń kà tí ò hàn lára ẹ Islam gan ó jẹ́ kí Islam sú àwọn èèyàn nítorí tiẹ̀ yìí gan Islam yọ lọ́kàn àwọn èèyàn tó pọ̀ ó fi Islam yẹn ó fi rín àwọn èèyàn lára tí ọmọ tí wọ́n kọ́ tó gbẹ̀kọ́ tó ní ẹ̀kọ́ tó ní ìmọ̀ Ọlọ́run ọmọ tó kọ́ tó dẹ́kọ̀ọ́ tó ní ìmọ̀ Ọlọ́run á máa fi báyìí sọ̀rọ̀. Sunday Igboho jẹ́ nìkan tó yẹ pé mo nífẹ̀ẹ́ gan tẹ́lẹ̀. ó nífẹ̀ẹ́ torí pé ò mọ̀ rí ẹ̀ẹ̀kan ṣoṣo ló délé Sunday Igboho rí ẹ̀ẹ̀kejì tó lọ gba oògùn oyún tí ìyàwó ẹ̀ máa lò ní orí social media náà lẹ ti wá pàtẹ tí wà ti Saheed Shittu tẹ ti palantir ẹ níbo ló ti wá nífẹ̀ẹ́ sí Igboho Sunday Igboho ìwọ tẹ́rú tó ń délé Sunday Igboho tẹ́lẹ̀ ni wọ́n bí ìpọ̀nrín kú láyà ẹ̀dá kó délé ọmọ Adéyẹmọ ìwọ lè dẹnu géètì ọmọ Adéyẹmọ tẹ́lẹ̀ tí ò bá jẹ́ ti Saheed Shittu tó mú ẹ débẹ̀ ìwọ náà wá bọ́ sórí ayélujára òun ṣe bí gidi ìwọ kan rádaràdàn yìí. because bí wọn bá kọ́kọ́ gbé Sunday Igboho tó bá gbọ́rọ̀ ẹnu ẹ̀ wá confuse. nígbà tó ní làákàyè lórí Sunday ò gbọdọ̀ sọ̀rọ̀ kẹ́ ẹ má rí làákàyè nínú ẹ̀ gbogbo rádaràdà tó bọ́ sórí ayélujára tó ń ṣe yìí kó lọ dáwọ́ gbogbo òṣì dúró kẹ́ ẹ lọ stop gbogbo nonsense tẹ́ ẹ perform yìí kí ló dé ẹ lọ stop gbogbo òṣì tẹ́ ẹ ń ṣe yìí torí kíni kí ló ṣẹlẹ̀ kí ló fẹ́ gbà nínú gbogbo orí burúkú tó ń bá kiri orí social media torí pé ẹ monetize page yín ẹ fẹ́ fìyàn gòkè ẹ fẹ́ fa ọmọ ọlọ́mọ ṣubú ṣé wọ́n rò pé ó lè fàyàn ṣubú kó gòkè ni tó o bá dókè àwọn tó máa fà wọ́n náà lulẹ̀ wọ́n ti dúró lábẹ́ ẹ̀ wọ́n ń wù ẹ́ lókè wọ́n ń wò ó pé ó débẹ̀ káwọn náà fa ẹ̀ jábọ́ ni ẹni tó bá dẹ̀ fẹ́ fa ẹni tó ti ga ṣubú òun gan ò lè ga kò lọ́bi kankan kí ló dé kí lọmọdé yẹn máa rà nígbà ẹ lẹ́sù tó jáde fún Yorùbá nation oníwọ̀ tí ọmọdé yẹn mọ́ níbo ló ti mọ̀ rí o ò mọ̀ yàláyà ẹ̀ rí o ò mọ̀ babaláku ẹ̀ rí o ò mọ̀ pọ̀nrí ẹ̀ rí o ò rí rí ẹ̀ẹ̀mejì lórí àkọ́kọ́ Saheed Shittu mú ẹ débẹ̀ ẹjọ́ lọ ẹ̀ẹ̀kejì ó dẹ̀ padà lọ gbógun tó máa fún ìyàwó ẹ àṣejẹ ló lọ gbé tí wà tí ìyàwó ẹ jẹ nítorí kí ìyàwó ẹ lè lóyún ìyẹn àkúbè tó gbé sílé alòkù kọ̀ra táwọn òyìnbó ti lò sí gbogbo ọmọ Yorùbá tó wà ní Washington tó ti gbé ṣewé tó ti gbé sókè tó ti gbé sílẹ̀ alòkù ló padà lò ó mú ọ̀ríjìnà obìnrin tó bímọ fún ẹ orí ayélujára yìí ló gbéyàwó ẹ wà ìwọ aláìlójútì ìwọ olórí kórí ọmọ yìí orí ayélujára ló gbéyàwó ẹ wá obìnrin tó bímọ fún ẹ òun fídíò ẹ báyìí ni tó dẹ̀ ń yẹ̀yẹ́ tóun náà ń yẹ̀yẹ́ tẹ́jọ́ yẹ̀yẹ́ ara yín tó lè dànù torí pé o fẹ́ fàkúbè o fẹ́ fi tòwé lórí burúkú ọmọ àdánwò ládépò. wàláì wàá rí ìbíyàn kan tó wà responsible torí pé Ọlọ́run fún Sunday Igboho lẹ́bùn kan Sunday Igboho lè fi ẹnu tú odindi gbogbo Amẹ́ríkà ìbò ṣe tó yìí. Sunday ò kì í fẹnu túlù ó fẹnu túlù ṣe ni ìwọlẹ lẹ́nu já wáyà
ìwọ ló ń fẹnu já wáyà kiri orí social media ìwọ ló ń da orí social media láàmú ìwọ yìí kan iná ni ló ṣe ọmọ. ó mọ bí èèyàn ṣe máa ń fi ẹnu dèèyàn wàláì. nígbà tí òṣòpònú bí Amẹ́ríkà ṣe tó yìí lẹ́nu sàn. tó bá wà òun lágbára òun lóògùn òun ní kíni kan mo pé èèyàn tó súnmọ́ ní bọ̀bọ̀ yìí o. ó lóògùn ṣùgbọ́n oògùn tó gbé fún wọn ni ò jẹ́ ó dẹ̀ jẹ́ ó jẹ́ èèwọ̀ ni oògùn oyún ló wá lọ ó bìyàwó ẹ̀ léèrè kẹ́ ẹ kọ́kọ́ tẹra yín nú pé ṣé ìyàwó ẹ̀ gan nílé ọmọ bí léèrè pé ṣé ilé ọmọ wà nú ẹ̀ ẹ̀yin òpònú ayírádà wà bí léèrè kí ni àwọn nǹkan èèwọ̀ kí ni àwọn nǹkan tó ti ṣe kó tó di pé ó padà rajà ọjà gbàǹjà tó gbé sílé kó tó di pé ó gbé ẹgbẹ́ ìyá láyà ẹ̀ sínú ilé arúgbó ọjọ́ àǹtí ẹ̀ tó fẹ́ tó pè níyàwó kó tó di pé ó fẹ́ wà á bí léèrè pé kí ló ti fayé ẹ̀ ṣe kì í ṣe pé wàá lọ gba oògùn wàá wá fún lóògùn jẹ wàá wá sọ pé oògùn òṣìṣẹ́ wàá wá ní babaláwo olóògùn òpònú. Until ìgbà tó lọ́wọ́ ní ká close a little bit ìgbẹ̀mú wa mọ̀ wípé number one Sunday Igboho ò ní oògùn ẹ̀fọ́rí. Close oògùn oyún ló wá lọ bẹ̀ Saheed Shittu mú ẹ débẹ̀ oògùn oyún ló wá lọ tó ẹ close a little bit ẹ fi ibi kankan close o ò mọ̀ Igboho rárá o ò mọ̀ àwọn tó súnmọ́ gan ò mọ̀ ìwọ ẹlẹ́nu sí bèbè ẹlẹ́nu sí pòtì. làpálàpà Sunday Igboho lóògùn làpálàpà kò ní oògùn ẹ kò lóògùn làpálàpà oògùn tó ní oògùn arẹmọ oògùn rẹ ló ní kò ní bí làpálàpà bá mú ẹ lórí kó o lọ sọsibítù kán bẹ́ẹ̀ fògùn sí. òun ni wípé ó máa ń sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ẹni tó mọ Ọlọ́run ṣùgbọ́n tí ò kì í sin Ọlọ́run ẹni títóbi Ọlọ́run. wàláì Sunday ọmọ Adéyẹmọ mọ Ọlọ́run ó sì sin Ọlọ́run Ọlọ́run fúnra ẹ̀ hàn jáde lára ọmọ Adéyẹmọ wàláì tàláì súnmọ́ bí láì lẹ́wà ó mọ Ọlọ́run jù ẹ́ lọ ó mọ Ọlọ́run ó kàn máa ń ṣe bí pé ó gbàgbọ́ ni ó mọ Ọlọ́run ìwọ gangan la rí ẹ pé ó mọ Ọlọ́run ó dẹ̀ ní Ọlọ́run torí tó bá ní Ọlọ́run wà ní ìbẹ̀rù Ọlọ́run pẹ̀lú ẹ̀ èèyàn máa ń ní ìbẹ̀rù pẹ̀lú Ọlọ́run tó bá ní ni ó ní ìbẹ̀rù Ọlọ́run ó mọ Ọlọ́run tó ń pè ó kàn fọ Ọlọ́run disguise Ọlọ́run tóbi ju bó ṣe ń pè lọ ìwọ rádaràdà Ọlọ́run tóbi ju bẹ́ẹ̀ lọ ẹnìkan ò mọ Ọlọ́run ṣé ìwọ ló wá mọ Ọlọ́run ṣé àwọ̀ ẹni tó mọ Ọlọ́run ó wọ̀n lára ẹ ṣé nínú ìwà ẹ ó hàn pé ó mọ Ọlọ́run ìwọ tó máa bọ́ sórí ayélujára tó máa wá bó ṣe máa bá tèèyàn jẹ tó máa bọ́ sórí ayélujára tó máa wá bó ṣe máa fa èèyàn wálẹ̀ ó wá sọ pé Sunday Igboho ò mọ Ọlọ́run ó hùwà bí ẹni tó mọ Ọlọ́run ó mọ Ọlọ́run jù ẹ lọ ó dẹ̀ gbàgbọ́ nínú Ọlọ́run tó mọ̀ ó dẹ̀ dúró ti Ọlọ́run ẹ̀ ìwọ ò mọ Ọlọ́run ìwọ ló mọ Ọlọ́run. bí Ọlọ́run gẹ́gẹ́ bí ẹni tó mọ Ọlọ́run ó mọ Ọlọ́run jù ẹ lọ ó dẹ̀ wo ó tún sin Ọlọ́run jù ẹ lọ ó sin Ọlọ́run jù ẹ lọ torí tí wọ́n bá mọ Ọlọ́run tó ń sin Ọlọ́run ó ò ní máa bọ́ sórí ayélujára tó yẹ pé gbogbo ẹni tó bá ti mọ̀ rí báyìí tó bá ti ń ṣe dáadáa tàbó bá ga bó o ṣe máa fà ṣubú ló máa wá ẹ bá mi ṣí aṣọ mi bó o ṣe máa fà ṣubú ló máa wá bó o ṣe máa fà lulẹ̀ ló máa wá kí ló dé. fẹ́ràn èèyàn níṣẹ́ wọ́n ní ẹran onílàákàyè orí Mr Wisdom nílẹ̀ tó nílàákàyè òòrùn yẹn ń ṣe ọlọ́run wèrè tó ti bugi. kò Sunday kan ló rán ẹnì kankan ṣe ṣé bẹ́ẹ̀ mi ṣe é sọ̀rọ̀ nísìn wà lọ́mọ Adéyẹmọ ló rán mi iṣẹ́ àní làákàyè kéré làákàyè sá fún ẹ̀ ń bẹ̀ kò rán anybody iṣẹ́ kò sẹ́ni tó ránṣẹ́ ṣé MC Olúọmọ ló rán wọn kó wá máa ṣorí burúkú tó ṣe lórí social media ṣé bàbá Tinubu bó ti ẹ̀ jẹ́ pé stolen mandate náà gbé fún tí ò tí ì mọ̀ bó máa lò bí ò ní lò torí kì í ṣe òun ló wọlé no be baba no enter anywhere nobody voted him na stolen mandate ni ó jí gbé ni ká má máa sọ òyìnbó kí àwọn olóyìnbó má mọ bó ṣe ń lọ àwọn ọmọ Ìgbò ló níbò kì í ṣe yín lẹni òbí ló wọlé tó bá fà dáadáa òbí ló ní mandate ẹ̀yin olórí burúkú má ṣàǹfààní ẹ̀yin tí wọn ti gbéjọba lé lọ́wọ́ tẹ́ẹ̀tì ẹ̀ tí ì dédípò tẹ́yìn bá bọ́ sórí ipò tán àfi kẹ́ ẹ bá yé jẹ́ kẹ́ ẹ bọ̀rùn jẹ́ torí yín gan-an ti fẹ́ gbépò fún bàbá yẹn ẹ̀yin olórí burúkú rádaràda yìí gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ ní sí Sunday Igboho ló rán wọn jáde ọ̀dẹ̀. ṣé kíyàn kan wá bọ́ takò mọ́ wá ṣe é pè fún àwọn ọmọ tèmi ń rówó lé lórí kẹwàá ní kí ìwọ tó ránṣẹ́ máa káwọn ọmọ ẹ máa gba ìpè Sunday Igboho àwọn ọmọ ẹ máa gbà yálà ìyá ìpè lẹ́nìí mú ẹ wá dìfẹ́ǹdì ọ̀rọ̀ ọlọ́pàá ìwé ń tẹ pé
ó wá bọ́ tàwọn ṣe pé àbí èmi ni mo ṣe fídíò tí mo sọ wípé Sunday Igboho ó wà nínú àwọn kidnapping. Ó lè ní ẹ Okanleran, ó lè ní ẹ oníjìbìtì ní ẹ kò sí ibi tí Sunday Igboho gbogbo èèyàn ló mọ bí Sunday Igboho ṣe méèkì owó ẹ òun gan fúnra ẹ máa ń jáde sórí afẹ́fẹ́ tó máa ń sọ fún wa pé bóun ṣe méèkì owó òun lélẹ̀ bóun ṣe pàdé aláàánú nì kì í ṣe nìkan ó wà láùsì ẹni tó máa ń sọ̀rọ̀ ni tóun ẹ̀ dẹ̀ loud so tó bá jẹ́ kidnapper ni tó jẹ́ gbọmọgbọmọ tó jẹ́ apààyàn ni apààyàn ò kì í lè jáde kó sọ̀rọ̀ bold apààyàn máa lọ bọ́rọ́bọ́rọ́ ni má jẹ́ kí n máa mẹ́nubà àwọn tí ò yẹ kí n mẹ́nubà torí pé olórí burúkú ẹ ó fẹ́ sọ ìjà yìí di ìjà MC Olúọmọ àti Sunday àti gbogbo wa ni àdẹ̀ ní torí ẹ̀jà ìwọ tó ń ṣe orí burúkú lọ́wọ́lọ́wọ́ yìí náà la máa fún lésì ìwọ tó ń ṣe orí burúkú ẹ lọ́wọ́lọ́wọ́ yìí òun náà la máa dá èsì padà fún ẹ kì í ṣe MC Olúọmọ MC Olúọmọ ò rán iṣẹ́ MC ò rán ẹníṣẹ́ gbogbo nǹkan tó ń ṣe gbogbo ọ̀nà tó máa ń wá nìyẹn láti lé orí èèyàn méjì pọ̀ láti mú kí ìjà dé kí nǹkan má ṣe sẹ́tù olórí burúkú ni ẹ Ọ̀kanlọ́mọ ó ń ṣọmọ àlùbáríkà ọmọ téèyàn máa ń jírí tó máa ń padà lọ sùn ni ẹ àkótú lọ sùn ọmọ ni ẹ àdánwò ọmọ ni ẹ Ìgbòho rán mi iṣẹ́ kò sẹ́ni tó rán mi iṣẹ́ sí ẹ orí burúkú ọ̀rọ̀ tó sọ lórí cyberspace òun ló yẹ kémi náà jáde kí n wá dé ẹ lóhùn olórí burúkú ló máa ń hùwà bó ṣe ń hùwà yẹn olórí burúkú ẹ̀dá ló máa ń hùwà bó ṣe ń hùwà yìí èèyàn tó ní làákàyè tó dẹ̀ ní nǹkan tó fẹ́ fọjọ́ ọ̀la ẹ̀ ṣe kò kí ń hùwà bó ṣe ń hùwà yìí ṣé torí Sunday ọmọdé yẹn máa lọ sí jókòó lamẹ́ríkà ni torí kò lè jáde sórí social media kò ṣáà máa ba àyàn jẹ́ ló fi wà lórí social media ni kí ló dé ìjà ẹ̀sìn ló pọ̀ lẹ́rẹpẹtẹ tí wọ́n ń jà yìí ó rí yẹn fà ó rí yẹn sọ aláyé rúnrún bí aṣọ inú agbọ̀n ó rí yẹn fà àbí ìjà ẹ̀sìn ni wọ́n ń jà lọ́wọ́lọ́wọ́ yìí ìwọ náà ló dẹ̀ dálẹ̀ tó gbé bàbá mú ìdí bàbá oníbàbà tó ti sọ̀rọ̀ tí ta lọ́lọ́run ti sọ̀rọ̀ tó ti gbàgbé pé òun sọ̀rọ̀ tó padà lọ wú díẹ̀ wá síta tó jẹ́ ká máa búlì bàbá yẹn lọ́tún lọ́sì wo lórí burúkú ọmọ àdánwò yìí ọmọ òṣì rádaràda tí Saheed Ire bá sọ̀rọ̀ sí ẹ tó bá fẹ́ dá lóhùn tó bá dẹ̀ dá lóhùn kó gbẹ́nu ẹ̀ dànù sọ́hùn ẹ̀sán Sunday Igboho kidnapper àwọn mélòó ló ti kidnap nílé yín. Kidnappers kò sí tó mọ̀ sọnù ẹ̀ kidnappers kò mọ̀ ètò correct ó kàn gamble ó fẹ́ wò pé bóyá kan ṣàbọ̀ sí i aláyé rúnrún aláyé òṣì ìwọ tó jẹ́ pé ẹ̀wọ̀n ló ṣe lábẹ́kúta tó gbowó ilé ẹjọ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó gbá wọn lórí tó sá lọ ìlú òyìnbó wo lórí burúkú yìí wàá mọ ní takátá báńjẹ ló fi ń lọ ẹgbẹ́ ní tí wọ́n ń ṣe ló rò pé gbogbo èèyàn ń ṣe ni aládànwò ó ṣàfẹ́ dájàlẹ̀ láàrin MC Olúọmọ àti Sunday Igboho Ọlọ́run ò ní gbà fún ẹ torí pé wọ́n lọ́pọlọ lórí jù ẹ lọ wọ́n ní làákàyè ẹni táyé ń fẹ́ ni wọ́n ìràwọ̀ wọn ti jáde ó dẹ̀ lè bomi pa ìràwọ̀ ẹnìkan kan nù wọn torí tí mo bá ta sí MCC á dàbí ẹni pé bóyá mo kọjá àyè mi ni MC kọ́ ló rán ẹṣẹ́ báwo ló ṣe máa rò pé Saheed Ire sọ̀rọ̀ tó máa ní Sunday ló gbé kókó wá kó lọ sọ̀rọ̀ orí ẹ kò pé rárá. ẹ dá gbogbo àwọn kírímínà tíjọba bá ti mú náà máa ń dárúkọ Sunday Igboho wá kí ló tó ń dárúkọ ẹlòmíì. ó wá máa kó gbogbo kírímínà yẹn wá kó wọn jáde wá gbogbo kírímínà yẹn ló sì máa provide torí ó sì máa ṣẹ̀wọ̀n lamẹ́ríkà mo promise yẹ ó máa ṣẹ̀wọ̀n gidi for defamation of character ó máa ṣẹ̀wọ̀n ẹ̀ wo lórí burúkú ọmọ àlè rádaràdà ẹ̀. ìtumọ̀ ẹran ti adélọ́yà náà orí burúkú pọ̀ bí jẹ̀rẹ̀ sọ̀rọ̀ gidi. ìyá ò ní fojú sunkún ẹ̀ ìyá ẹ̀ ń bẹ láyé ìgbé tí ìyá ẹ̀ ń ké lójoojúmọ́ yẹn ojú ìyá ẹ̀ máa fọ́ ìyá ẹ̀ máa fojú padà. ìyá ẹ̀ ò ní fojú sunkún ẹ̀ lágbára ògo Olódùmarè gbogbo ohun tó sọ pátá mo gbé báyìí mo gbélé ẹ lórí padà ìyá Sunday ò ní fojú sunkún ẹ bẹ́ẹ̀ ni ìyá tèmi náà ò ní fojú sunkún mi ṣùgbọ́n tí wọ́n bá wá wo Sunday ọmọ Adéyẹmọ bó ṣe tó yẹn torí pé ìyá àti ẹ ò jèrè ẹ ìyá ẹ kú rèwerèwe kò dẹ̀ bọ́ lọ́hún lé ó wà lẹ́nu ọ̀nà ta tó jókòó tó ń sunkún ibi ẹ̀ wá ń ta ẹ létí ó wá ń wá ẹni tó máa lọ fara pẹ́ ìyá ẹ níbẹ̀ tó máa jọ máa sunkún lẹ́nu ọ̀nà tí wọ́n ní rọ́nà wọlé ó wá ń rò pé kí ìyá Sunday bí Sunday ṣe tó yẹn tó jẹ́ ògo ìdílé kan ògo inú ilé kan ìràwọ̀ kan ṣoṣo nínú ilé ńlá kan ìwọ wá ń wò pé kó jábọ́ kí ìyá ẹ̀ wá máa fojú sunkún lọ́jọ́ ogbó ó rí pé lórí burúkú ni ẹ́ ó rí pé aládànwò ni ẹ́ ó rí pé àkótú lọ sùn ni ẹ́ ó rí pé ẹni tí wọ́n ń jírí ni ẹ́ Okanleran ọ̀kan ni màálù wọ́n ń jíríru ẹ bá jíru ẹ ó jírí àgbákò
kí wọ́n wo abiyamọ tó ti darúgbó tó ń retí ọjọ́ àti sùn kó dẹ̀ wò sùsù pé kó fojú sunkún ọmọ bọ́mọ ẹ ṣe tó ọmọ ológo tí ò sógo orú ẹ̀ méjì olórí burúkú ni ẹ. Ọkọ ẹni Sunday Igboho ẹ ti dúró bí mi tán ẹnu ẹ lùsì gan Sunday Igboho ẹnu ẹ lùsì èmi mo ti ẹ̀ jó lẹ́nu mo ṣe ẹ̀fẹ́. Ta lẹ́nu ẹ lùsì inú wa àti Sunday Igboho wá wò olórí burúkú ni ẹ ta lẹ́nu ẹ lùsì wá wò. Tinubu yìí tó ṣe yìí àti wá àti Sanwó-Olú ẹ mọ̀ ń pa ẹ gbọ́dọ̀ sọ pé ẹ mọ̀ ń pa ẹ̀ ihun tí Tinubu ṣe yìí àti Sanwó-Olú wọ́n gbọ́dọ̀ jìyà ẹ̀ tọmọtọmọ tẹbí tará wọn wọ́n gbọ́dọ̀ jìyà tọmọtọmọ tẹbí tará wọn. òótọ́ ló ń sọ kí ló dé látọdún yẹn yìí nìkan lọ́lọ́run dálé ayé fún ni ẹ̀yin lọ́lọ́run dálé ayé fún ni Sanwó-Olú ò ní ṣoríire gbogbo àwọn ọmọ ẹ̀ wà fojú sunkún wọn ní ò ní ṣoríire gbogbo àwọn ọmọ ẹ̀ máa fojú sunkún wọn ní olórí burúkú Sanwó-Olú yẹn ìwọ Sanwó-Olú yẹn Ọ̀kanlọ́mọ I'm not be. lẹ́nu òṣì sọ́hún táwa lẹ́nu ẹ̀ lù sínú wa àti Sunday Igboho ìwọ lórí kórì ta lẹ́nu ẹ̀ lù sí báyìí ó rí bó ṣe ń gbé Tinubu àti gbogbo wọn ṣépè ta lẹ́nu ẹ̀ wá lù sí ta lẹ́nu ẹ̀ lù sí ó mọ̀ pé lílọ tó lọ sáàrin wọn ẹnu ẹ̀ gan ó máa kó bá ẹ last nítorí gbogbo nǹkan tó ń ṣe lórí cyberspace gbogbo ẹ̀ ni wọ́n ń wò ìwọ lórí kórì. ẹ mọ̀ lẹ́nu pé alágbára kì í sọ̀rọ̀ balabala bó ṣe ń sọ̀rọ̀. ìwọ kọ́ ló máa sọ bẹ́ẹ̀ gbogbo voice tẹ ẹjọ gbogbo ìgbà tó jókòó lé Sunday náà ṣe ló rí ìkọdù ẹ ń bá pe Ọ̀kanlọ́mọ ayé ẹ ti bàjẹ́ gbogbo àwọn tẹsí jọ kóra yíyọ tẹ lẹ́yìn ní blogger bàbá Tinubu blogger Aṣíwájú tẹ mọ̀kànlọ́mọ tira ayé gbogbo yín máa padà rún ni ayé yín máa padà rún ó máa rún tẹ máa wò pé báwo láyé yín ṣe rún tó báyìí torí lè máa rìkọdù yín á rìkọdù gbogbo ń tẹ ń ṣe ló ń rìkọdù gbogbo ẹ ló máa rìkọdù tó sì ń gbé bọ̀ wá ta ayé yín máa padà ta mọ́ lọ́wọ́ ni kò sí tó kàn mí pẹ̀lú yẹn kó mẹ́nu kò lọ́rọ̀ Sunday ni. èmi mo ṣe ẹjọ́ lẹ́nu ẹfún gbọwọ díẹ̀. lẹ́nu sọhún. wàláì Sunday Igboho ti ní tọ ṣúgà. Sunday Igboho ó ti ní tọ ṣúgà. ẹni bá mọ oògùn tọ ṣúgà. ibi tí ẹ máa ti mọ̀ pé bàbá yóò ní láìfù nìyẹn ibi tí ẹ máa ti rí pé no life ní Ọ̀kanlọ́mọ no life kò ní life rárá life kankan ò sí fún ṣé ó kúrò níbi tó wà yẹn tó fi ń sọ pé Sunday Igboho ti ní tọ̀ ṣúgà ẹni tó bá gba ọ̀rọ̀ Ọ̀kanlọ́mọ mọ́ lọ́mọ gbọ́ ajápẹ́ nìyẹn ọpọlọ ń dùn òun gan kò lọ́pọlọ nítorí Ọ̀kanlọ́mọ ò lọ́pọlọ common sense kò ní common sense is not common níbo ló ti fẹ́ rí kò ní ẹ tí ò lọ́pọlọ lórí tí ò ní sense kankan tó kàn ń lanu tọ̀rọ̀ ń jáde lẹ́nu ẹ̀ ìyẹn lẹ máa sọ pé ó ń sọ̀rọ̀ ẹ má gbọ́ ohun tọ́kanlọ́mọ bá ń wí o gbogbo nǹkan ẹ̀rí tó ń wí lórí cyber lórí social media yẹn wóróworó ni o. ẹ lọ bá mi fún Sunday Igboho lóògùn tọ ṣúgà. wọ́n ti fún wọn náà lóògùn kíní tó ní kí náà máa ń pè oògùn ọmọ tó dẹ̀ bímọ oògùn ọmọ tó ń fún egbògi tó gbélé ẹ lọ́wọ́ ṣebí wàá gbọ́ pé o ní low sperm count ni àbí low sperm count ló ní òun ló jẹ́ kó o lè fún Kudi lóyún torí tó bá yẹ pé kì í ṣe pé o ní low sperm count wà á ti fún Kudi lóyún bẹ́ẹ̀ ni kó lọ tọ́jú ara ẹ̀ nǹkan tó ń ṣe é gangan ló ń sọ síta kì í ṣe Sunday ọmọ Adéyẹmọ. ṣé kí n máa rí ní àbí kí n. ó kéré mo tún mọ orúkọ mi ni kówé. àwọn wo ló ń pè ẹ bẹ́ẹ̀ ẹyẹ ló ń jẹ bẹ́ẹ̀ ẹyẹ tó gbénú gbó ló ń jẹ kówé okòrí burúkú lọ. èmi fún ẹ díẹ̀ ṣùgbọ́n jẹ́ kí n kàn jẹ́ kó mọ kíní kan dájú ni wípé àkọ́kọ́ tèmi tó kù Nàìjíríà gbogbo oríire láyé ni tó tíyàn máa wáyé. ó ṣoríire kankan ó lè ló jà kó tó kù Nàìjíríà lábẹ́kúta àwọn tó mọ sórí ẹ̀ wà bẹ́ẹ̀ tán sọ rẹpẹtẹ ó lè ló jà gbogbo ilẹ̀ onílẹ̀ ló ta tó gbowó ilẹ̀ tó tún pààyàn sáìtì ó dẹ̀ di bọ́ǹkì ẹ̀ ó ní wọ́n pààyàn sí ẹ lọ́rùn ni ló fi lọ ṣẹ̀wọ̀n pé kì í ṣe wọ́n ló pààyàn kí ni evidence mú jáde àwọn obìnrin tó gbalẹ̀ lọ́wọ́ wọn tó túnlẹ̀ wọn tà tó lu jìbìtì tó fi rán ẹ lélẹ́wé ran lábẹ́kúta gbogbo wọn náà wá sórí cyber nígbà yẹn tí wọ́n sọ a máa lọ wú jáde máa gbé wá ìwọ lórí burúkú aládàánwò yìí ìwọ táyé ẹ ti bàjẹ́ yìí ẹni táyé ẹ bá ti jóná ó máa ń wẹ́ni kúnra ni. olùkọ́ Sunday Igboho ti fẹ́ negotiate nítorí pé ó ní àdánìkan jẹ ìyẹn
sórí bó ṣe fi wá negotiate tẹ ló gba 30 million yẹn ó pé wa o kí ló tún kù tẹ fẹ́ sọ ó tẹ́ wa lọ́rùn ó pé wa àfẹ bẹ́ẹ̀ ẹ jẹ́ kó fi wá negotiate kó máa gbowó lọ ẹ jẹ́ kó máa gbowó nídìí owó ẹ tún bá wa fún ní míì olórí burúkú alárìírí sọ. fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó súnmọ́ náà ṣe yẹra fún un tí wọn ò mọ̀ máa jẹ́ kó mọ̀ lẹ́yìn torí òun sọ láàrin wọn gbọ́dọ̀ lọ́nà pé wọ́n lọ fún ní owó wọ́n value ẹ̀ ní irọ́ wọn ò value ẹ̀ negotiation ni owó negotiation owó tí wọ́n fún owó tiẹ̀ náà wà ń bẹ̀ owó gbogbo. kò kàn ẹ́ ṣe báwo ti wá ní ṣe báwo wà náà fún ó pè wá gbẹnu sọ̀hún. tó ń jẹ́ speaker Yorùbá nation ni wọ́n fún wáyé tí wọ́n pín fún wọn bẹ̀ kó lè mọ̀ pé. ẹ sílẹ̀ ẹ jẹ́ kó mú dání ó pè wá ṣe báwo wà lọ́nà fi fún ẹ kó wà lọ́wọ́ ẹ̀ sọ nǹkan míì tún mú mi wá onírò àgbáyé. Sunday Igboho ó ń fi iná ké ni mo ṣe máa ń pè ní local yahoo. ó tẹ́ wa lọ́rùn. kí ló mú àwọn omíyalé yẹra kí ló mú àwọn olúkoko yẹra kí ló mú àwọn Sunday Igboho yẹ. Sunday Arọ sórí ti Sunday Arọ yẹn àpáàtì wèrè ní gbèsègbè kan irọ́ tó bá jọyàn tó bá pa mọ́yàn tí ẹni tó súnmọ́ yàn bá pa irọ́ tó jọyàn mọ́yàn ó kẹ ẹni tí ó wẹ̀ mọ́ sórí ti Sunday Arọ yẹn kò ní ìtumọ̀ nú ayé ọ̀rọ̀ ètò sọ yẹn afẹ́fẹ́ lásán ló gbé lọ àwa ọmọ bọ́rọ̀ ṣe jẹ́ àmọ́ tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ àdẹ̀mọ́ reason tó fi wá sọrú àwọn ọ̀rọ̀ òsì yẹn so kò ní ìtumọ̀ tó bá jẹ́ yẹn lẹ gbé dání tẹ̀lé fi máa àtáàkì wa ó pé wa o wàláì ó tẹ́ wa lọ́rùn o afẹ́ bẹ́ẹ̀ ó pé wa gidi ẹ jẹ́ ẹ tún gbogbo tó bá kù tẹ́lẹ̀ sọ ẹ tún wá sọ ṣé ti Sunday Arọ ẹ fi Sunday Arọ lẹ̀ mo fẹ́ jáde fún wọn ní ìfilẹ̀ ẹ filẹ̀. Sunday Arọ yẹra kí ló mú bàbá Sokoti yẹra. bàbá Sokoti ò ń sára wa bàbá wa spy nínú Yorùbá nation ni bàbá ò ń sára wa ó darapọ̀ mọ́rin àjò wa ni ibi tó bá dẹ̀ wo oníkálukú ló lè lọ tàwọn omíyalé tó dẹ̀ ń sọ tẹ̀ ń tẹnu mọ́ yìí adult ni wọ́n ṣé tí inú ẹ̀ ń dùn ẹ́ ni sórí ẹ̀ ò pé ni adult láwí kókó adult lomíyalé èmi tí mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ yìí adult ni mí mo mọ nǹkan tó pè mí mo mọ èyí tí ò pè mí tó bá wù mí lọ́la mo lè ní mi ò ṣe nǹkan mọ́ pé nǹkan míì mo fẹ́ máa ṣe who cares báwo nìyẹn ṣe wá jẹ́ problem ẹ ọ̀kan lọ́mọ ọ̀kan lẹ́ran ọ̀kan ní wèrè ọ̀kan làgbákò kọ́lọ́ má jẹ́ aṣàgbákò àgbákò ọmọ ni ẹ́ ẹni tó bí ẹ ò rọ́mọ bí ìyá ẹ gan ìsìnkú ẹ lọ́rùn á máa sunkún bí tó bá wà ní àfọwọ́ká ẹnu ni pẹ̀lú ọmọ àdánwò wo ló ń fi sáyé kóhun tó lọ yìí torí àdánwò ọmọ ni ẹ́ o sínú ọmọ tó fi ń ṣàdúrà ọmọ o ń ṣọmọ alálùbáríkà lórí burúkú ọmọ kékeré. ṣé mo gbogbo àwọn yẹn yẹra orí yìí ti dàrú ó yẹ kẹ́ mọ̀ pé. orí ti ẹ gan ò pé orí ẹ bàjẹ́ orí ẹ fọ́ orí ẹ dàrú orí ẹ ti yí dànù lórí burúkú ọmọ òfò wọn sọ pé orí ẹnìkan dàrú ta lórí ẹ wá dàrú nù àwa àti ẹ ìwọ gangan lórí ẹ dàrú tó mọ nǹkan tó fẹ́ ṣé nítorí bàbá tí gbogbo yẹn fi ń ṣe orí burúkú lórí social media lélẹ́yìí ṣé bí ọkàn ẹ̀ lẹ́rí pé ọkàn ti bàjẹ́ yìí káàtì bàbá yẹn ti bàjẹ́ náà bàbá yìí ó ti ní diabetes ó ti ní stroke ó ti ní brain disorder a lot of things ní bàbá Tinubu ti ní ẹ̀yin olórí burúkú aláyé bàjẹ́ yìí ṣé bẹ́ẹ̀ rí PICC line ni wọ́n pàṣẹ sí bàbá yẹn látàpá tí wọ́n kì bọ́nú àti ẹ̀ ibẹ̀ ló ti ń gba omi tó mu ibẹ̀ ló ti ń gba oògùn gbogbo nǹkan tó bá máa fún ó máa mu ni ó máa lògùn ni gbogbo medication ibẹ̀ ló máa gbà wọlé kí ló dé ṣe bí olórí burúkú kí ló dé and kíní yìí ó máa last ẹ̀ bó ṣe wà lára ẹ̀ ó máa last ẹ̀ fún 1 month kí wọ́n tó lọ change ẹ̀ torí inauguration yẹn ló fi wálé ẹ̀yin olórí burúkú aládàánwò tẹ́ fẹ́ kó wa sí wàhálà ẹ̀yin olórí burúkú yìí bàbá tí ò ní tí àti ẹ ti damage ẹ wá fẹ́ fagídí wà ní ipò tó bá wá débẹ̀ láàrin oṣù kan sí méjì tí wọ́n ní àtìyẹn wọn lè pọ́ǹpù ẹ̀ mọ́ kò lè ṣiṣẹ́ mọ́ so bàbá wa gbẹ̀mí mi Sẹ̀tìmà wá di president automatic president ẹ̀yin olórí burúkú yìí ebi táwọn torí ẹ̀ ń pariwo fún yín nìyẹn ta ló kórìíra Tinubu gbogbo nǹkan tó dẹ̀ máa ń fa àwọn nǹkan yìí tó máa ń jẹ́ kí àti bàjẹ́ òun bàbá yẹn ó ti mu smoke ó ti drug addict ní gbogbo ẹ̀ ló wà lórí ayélujára náà tí gbogbo wa ń wò ń bẹ̀ school tí bàbá Tinubu lọ fake ni
ìgbé ayé tó gbé fake ni kò sẹ́ni tó mọ ní ìdílé tí Tinubu ti jáde bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí àwọn ọmọ kan original wá dìde àwa ń pariwo pé a fẹ́ gba Yorùbá nation ẹ wá sọ wá di ọ̀tá ẹ wá torí ẹ wá bẹ ṣe máa fa ẹnìkan ṣubú kí ló dé ẹ̀dẹ̀ yára yín ní sẹ́yìn tẹ̀ bá ní ẹ yá lọ́wọ́ àwọn tó bá nínú yín ẹ yá sẹ́ǹsì lọ́wọ́ àwọn tó bá ní sẹ́ǹsì lára yín kẹ́ ẹ máa lò ó kí ló dé ṣé bẹ́ẹ̀ náà ń wò lápá bàbá Tinubu yìí wọ́n ṣe kéde ẹ̀ pé òun ni pírẹ́sídẹ́ǹtì irọ́ tán kéde fún báyìí tó gba sàtífíkẹ́ẹ̀tì irọ́ tó gbà ó sá lọ sí France ó sá lọ London wọ́n sáré lọ gbé gbogbo kinní yẹn wọ́n lọ páàsì ẹ̀ sínú àti ẹ̀ kó tiẹ̀ fi lọ manage kó lọ fi gba mandate yẹn kó lọ gba agbára kó lọ gbọ́ pàṣẹ èyí olórí burúkú má ṣàǹfààní wọ́n wá búra fún tán àwọn òyìnbó tán wọ́n ní ẹ tó máa ti di onílọ̀gún òun náà ló máa ti lọ ẹ̀ àwọn tó jẹ́ pé àwọn ni wọ́n ń jẹ wá tí wọ́n dẹ̀ fẹ́ ká bọ́ lóko ẹrú àwọn òyìnbó yìí náà wà nídìí ọ̀rọ̀ wa tí wọ́n fẹ́ ká kúrò lóko ẹrú wọn ò fẹ́ kí Nàìjíríà pín so nísìnyí pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n pàṣẹ sí bàbá yìí lára ṣé ẹ rò pé wọ́n gọ̀ ni àbó òyìnbó mọ nǹkan tó ń lù ń gbàǹjo ni wọ́n ti mọ̀ pé automatically wọ́n ti ní agreement pẹ̀lú àwọn Fúlàní yìí wọ́n fi Boko Haram ṣe vice ẹ mọ̀ pé inú ewu la wà ní ẹ̀yin olórí burúkú yìí ìwọ ọmọ àdánwò ìwà ń sọ̀rọ̀ kàtàkàtà lẹ́nu tá a bá rí òótọ́ ọ̀rọ̀ tá a bá ń sọ fún yín tó bá ní yín lára dẹ́nikẹ́ gbé gbogbo ẹnu òṣì yín sọ̀hún kò sẹ́ni tó kórìíra Tinubu nǹkan tí Tinubu tó ṣe Tinubu lọ́wọ́lọ́wọ́ yìí àárẹ̀ ọkàn ló ń bá bàbá jẹ bàbá ti ní heart disease ní Tinubu ní kíní tí wọ́n pàṣẹ sí lápá níbi kíní tó sákù yẹ́lò tí mo gbé síta yìí ẹ wo òun ni wọ́n pàṣẹ lọ sínú àti ẹ̀ ń bì báyìí ẹ wo diagram tí mo gbé síta yìí inú àti ẹ̀ ni wọ́n pàṣẹ kíní yẹn sí ibẹ̀ ló ti ń gba oògùn ló ti ń gba oúnjẹ ló ti ń gba omi ló ti ń gba gbogbo nǹkan kí ló dé tẹfẹ́ kó wa sínú àdánwò ẹlẹ́ẹ̀kejì ó wá jáde síta wọ́n fi kan ra ìtàmájé ẹ pariwo Sunday Igboho kidnapper ọmọ ẹ mélòó ni Sunday Igboho ti jí gbé ẹ̀yin olórí burúkú aládàánwò abaniláyé jẹ́ abaniláyọ̀ ọ̀jà abanilórúkọ jẹ́ lórí burúkú olòṣì ọ̀kan lọ́mọ nísọkúsọ ẹlẹ́nu já wáyà. àwọn yẹn súnmọ́ Sunday Igboho ju gbogbo yín lọ. kò sẹ́ni tó bá súnmọ́ Sunday Igboho ó kàn súnmọ́ Sunday Igboho ni oníkálukú ló mọ ohun tó fẹ́ tí wọ́n bá padà tí wọ́n tẹ̀lé Tinubu àwọn náà mọ tán rí tán fi tẹ̀lé Tinubu kò sí ọ̀kan wá ìwọ gan tó tẹ̀lé Tinubu bó ṣe wáyé aládàánwò ni ẹ ó mọ òdodo ọ̀rọ̀ ṣé bí wọ́n lọ sọ̀rọ̀ ń bí báyìí ṣé bí wọ́n lọ sọ̀rọ̀ ń bí. Tinubu yìí tó ṣe yìí àti wá àti Sanwó-Olú ẹ mọ̀ ń pa ẹ gbọ́dọ̀ sọ pé ẹ mọ̀ ń pa ẹ̀ ihun tí Tinubu ṣe yìí àti Sanwó-Olú wọ́n gbọ́dọ̀ jìyà tọmọtọmọ tẹbí tará wọn wọ́n gbọ́dọ̀ jìyà tọmọtọmọ tẹbí tará wọn. òótọ́ ló ń sọ òkúrọ́. kí ló dé látọdún yẹn nìkan lọ́lọ́run dálé ayé fún ni ẹ̀yin lọ́lọ́run dálé ayé fún ni Sanwó-Olú ò ní ṣoríire gbogbo àwọn ọmọ ẹ̀ wá fojú sunkún wọn ní ò ní ṣoríire gbogbo àwọn ọmọ ẹ̀ máa fojú sunkún wọn ní olórí burúkú Sanwó-Olú yẹn ìwọ Sanwó-Olú yẹn Ọ̀kanlọ́mọ I'm not belong to anybody I'm not belong. lọ́jọ́ ó sì lọ́jọ́ ó sì lọ ṣé bí wọn náà gbọ́ ó mọ òdodo ọ̀rọ̀ ó dẹ̀ sọ ìwọ náà sọ pé sáwọn nìkan náà dádé ayé fún ni ọmọ ẹ̀jẹ̀ ìyá lọ́jà Ṣèyí Mákindé àìṣèyí Tinubu òun ló ń kọ̀ǹtró gbogbo àwọn bíbọ̀dù lẹ́kọ̀ọ́ Rẹ̀mí Tinubu ẹ̀ẹ̀mẹ́ta ló ti lọ senate àna ẹ̀ náà wà ń bẹ̀ àwọn akọ àna ẹ̀ ọkọ ọmọ ẹ̀ ìyàwó ọmọ ẹ̀ àna ẹ̀ gbogbo wọn ẹ̀dẹ̀ rí òdodo ọ̀rọ̀ lẹ̀ ẹ̀dẹ̀ ń tì wọ́n ẹ̀dẹ̀ ń tira yín sínú gbó so táwọn kan bá wá decide pé tó àwọn ò tẹ̀lé Sunday Igboho Yorùbá nation tá a gbé dání o àwọn ò tẹ̀lé Yorùbá nation mọ́ o àwọn fẹ́ darapọ̀ mọ́ APC ṣẹ́ṣẹ́ wà ń bẹ̀ ni kò ṣẹ́ṣẹ́ ń bẹ̀ náà nǹkan tó wù wọ́n ni wọ́n follow yẹn wọ́n follow àti wọn ẹnìkan kò dẹ̀ lè dá wọn dúró fún èmi náà mo lè follow àti ní ẹnìkan ò lè dá mi dúró náà kí ló dé tẹ wá ṣe bí olórí burúkú lórí social media kí ló dé tá a gbọ́dọ̀ wí tá a gbọ́dọ̀ sọ̀rọ̀ Sunday Igboho kí ló dé. àmọ́ pé inú wà kan tí Sunday Igboho ní ni wípé Sunday Igboho ṣe wà ló máa ń betray. àwọn mélòó ló ti betray. ó máa ń jà ikọ́.
kò sí tó lè dàgbà Sunday Igboho pọ̀ tó wọ́n bá fi lè dọ́wọ́ Sunday Igboho máa ronú bóyá máa ṣì tiẹ̀ ni. bẹ́ẹ̀ ni ó tẹ́ wa lọ́rùn ó yá tún sọ nǹkan míì tó bá ti ṣíìtì kí ló tún ṣe tún sọ nǹkan míì ẹ tún mú mi wá. bí ọmọ Yíbò àwa lè sọ bóyá Yíbò ló wá bá ìyá ẹ̀sùn tí ìyá ẹ̀ fi bí tó gbogbo òṣèṣì Sunday Igboho yàtọ̀ sí ọmọ Yíbò. ìwọ gan lọ lórí burúkú tá a mọ inú ìran tó ti jáde àmọ́ ibi tó ti wá bóyá ọmọ Fúlàní ni ẹ́ torí kan nìyẹn jẹ̀lílì ẹlẹ́nu pẹ̀mupẹ̀mu tó wà lórí ṣóṣó yẹ kó rí bẹ́ẹ̀ àmọ́ pọ́mọ Fúlàní ni àfìgbà tí jáde tán wá sọ pé kó wá búra tó bá jẹ́ Yorùbá lòun ẹ̀yin olórí burúkú yìí tẹ́ ẹ̀ kàn sọ Yorùbá lẹ́nu tá a mọ̀ bóyá ọmọ Yorùbá ni yín bóyá ọmọ gárígá ni yín bóyá ọmọ Ìbò ni yín bóyá tápà ni yín ẹ̀yin olórí burúkú aládàánwò yìí torí ọmọ Yorùbá tó bí ire kò ní máa wùwà bó ṣe ń wà lórí social media yìí kò ní máa wùwà bó ṣe ń wà yìí kò ní máa wá bó ṣe máa fàyàn ṣubú wà aládàánwò ọmọ yìí. tí wọn Sunday Igboho bá jọ da bísíǹnẹsì pọ̀ ọjọ́ tó bá dọ́wọ́ Sunday Igboho wà láì Sunday Igboho máa bìtìrẹ ẹ lọ bèrè àwọn tó jẹ́ confam tó bá Sunday Igboho da bísíǹnẹsì pọ̀ Sunday Igboho máa bìtìrẹ wọn ni. ó tẹ́ wa lọ́rùn. yọ ìgbèrè ààrẹ wá ní Sunday Igboho tó máa ń fúnyàn ní mọ́tò Sunday Igboho fúnyàn kọ́kọ́ mọ́tò rí. báwo tó bá yẹ fún Sunday Igboho promise tó bá fẹ́ fúnyàn mọ́tò á wá pè ẹ́ síbẹ̀ pọ̀ kan lọ́mọ o mo fẹ́ fúnyàn mọ́tò àbáwọn olórí burúkú tẹ̀ǹtẹ̀lé kiri tán ṣe fẹ́ rí ti ojú ayé tán fáwọn èèyàn ní nǹkan lórí ayélujára èmi bí mo ṣe wà ìmọye nǹkan tí mò ń fún yàn táyọwọ́ ọ̀tún máa fọwọ́ ọ̀tún wọ́n sí òdẹ̀ ní mọ̀ oore tèmi ládàá Ọlọ́run ni èyí olórí burúkú aládàánwò aláṣẹ hàn ẹ lọ bèrè lọ́wọ́ èèyàn Sàlátù lẹ́nu òṣìṣẹ́ àwọn àfẹ́gbẹ́ gbogbo owó lòlòrò. lẹ́yìn ìgbà tó wá di pé Sunday Igboho sá kúrò nínú ìlú ó sá kúrò ń lu abẹ́lé lọ́lù tó sọ àwọn Kútọ̀nù tó ti lábọ̀ ń bọ̀n bá ti lè kúrò nínú ìlú kó padà sínú ìlú mọ́ àrọ́ lámilámi là ń rí. bó o ṣe sọ pé àlọ́ lámilámi là ń rí yẹn ìwọ gan ló máa lo àlọ́ lámilámi tá à ní padà rí ẹ mọ́ tó bá jẹ́ èrò ọkàn ẹ nìyẹn pé kí Sunday Igboho má padà wálé mọ́ ilé lẹ́bọ̀ ń bọ̀ sí ó máa padà wálé ó máa kẹ́rù tíjó ti ìlú tayọ̀ báyìí tí ìfọn ló máa fi wọnú ilẹ̀ ya Nàìjíríà wá kí ló dé tẹ́ wíkẹ̀dì báyìí torí pé ẹ fẹ́ tẹ̀lé bàbá tó máa kú tèmi tọ̀la torí pé ẹ fẹ́ tẹ̀lé APC torí owó tán máa fún yín àṣẹ blọ́gà wọn ṣé torí ẹ̀ náà ni gbogbo wàhálà ìṣe pọ̀ tó báyìí torí owó tán sọ fún yín pé ẹ̀yin blọ́gà Tinubu o ẹ̀yin nìyí o ẹ ti kóra yín jọ ṣé torí tọ́rọ́ kọ́bọ̀ tó máa rí bẹ́ẹ̀ náà lórí burúkú tó ń ṣe lórí social media ló ṣe pọ̀ tó yìí orí burúkú ló ń ṣe o oní ẹlẹ́sìn ni ẹ tó bá jẹ́ ẹlẹ́sìn kí ló tó máa sọ̀rọ̀ ẹ̀sìn kó o máa wá àlàáfíà nínú ẹ̀sìn yín olórí burúkú gbogbo ọjà gídíjàgan tànà bí yín ṣe òun náà ló wọ̀n lára ẹ̀ ìwà burúkú tànà bí wù nígbà ayé ẹ̀ tó ti rì wọnú kòtò òun nìwọ gbé wọ̀nyí torí gbogbo ìwà tó wà lára ẹ̀ ìwà ẹ̀sìn burúkú líle ni ẹ̀sìn burúkú ni ẹ̀sìn yín mo lè fi gbogbo ẹnu sọ àwọn tó dẹ̀ ń sin ẹ̀sìn lọ́nà àlùbáríkà wà ń bẹ̀ ìwọ ló sọ ẹ̀sìn di ẹ̀sìn òṣì lórí social media must you come on live láti wá báyàn jà ó dẹ̀ wá sórí ayélujára kó wá sọ̀rọ̀ ẹ̀sìn kó wá fáwọn èèyàn ní ọ̀rọ̀ ìkímọ̀ irú àwa ò lè padà sínú ẹ̀sìn yín mọ́ tí Jésù máa fi dé torí irú ẹ̀yin ẹ ti mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn ṣìnà kúrò nínú ẹ̀sìn ẹ ti jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ èèyàn sáko lọ ọ̀pọ̀lọpọ̀ náà ti kúrò nínú ẹ̀sìn wọ́n ti rí ẹ̀sìn yín gẹ́gẹ́ bí ẹ̀sìn jàgídíjàgan ẹ̀sìn tí ò ní àlàáfíà ẹ̀sìn tí ò ní àlàáfíà ó di mélòó tẹ̀yin rí àwọn Christian kan wá sórí ayélujára kan máa búra wọn kan máa sọ̀rọ̀ àlùfàṣà síra wọn ó di mélòó tẹ̀yin rí àwọn oníṣẹ̀ṣe kí wọ́n bọ́ sórí cyber kan máa sọ̀rọ̀ àlùfàṣà síra wọn ẹ̀yin mùsùlùmí náà ni ẹ búra yín láàárọ̀ ẹ búra yín lọ́sàn ẹ búra yín lálẹ́ kò sígbà tẹ́ ẹ fi ní búra yín kò sí àlàáfíà kankan tẹ́ ẹ preach nínú ẹ̀sìn yín ẹ preach àlàáfíà ìwọ yìí ló máa wá sórí ayélujára ló máa wí gbogbo nǹkan tó ju ẹ ò rí ló máa lójú ẹ rí gbogbo nǹkan tó mọ̀ ló máa ló mọ̀ nínú ẹ̀sìn wàá máa kéwú bí ẹni tó yẹ pé òun kéwú bí ẹni tó jẹ́ pé ṣe ni kankan pọ́n ẹnu ẹ láì báyìí ni irọ́dẹ̀ ni o ò mọ kéwú ọ̀hún gan o ò mọ Ọlọ́run tó lóun sìn o ní wọ́n ti gbé 30 million fún Gbòho ní Kútọ́nù Ọlọ́run dẹ̀ máa ba yí ẹ jẹ́ kíákíá wọ́n wá járó ẹ níta òun ní wá gbọ́ irú ẹ ti já. ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí níwọ̀nba ṣókí náà ni nítorí pé gbogbo nǹkan ní máa dìtàn báráyé bá sọ̀rọ̀ kan bá àbárẹni jáde lórí ẹ̀ ó ń túmọ̀ wípé bóyá ní tí wọ́n sọ òótọ́ náà nù
tí ò dẹ̀ rí bẹ́ẹ̀. À ń gbọ́ ní orí social media lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wípé bàbá oníwàásí àgbáyé wọ́n lọ kí olóyè Sunday Igboho nílùú Kútọ́nù, wọ́n sì kó 30 million fún olóyè Sunday Igboho pé bàbá wa aṣíwájú, bàbá president elect, bàbá Bọ́lá Ahmed Tinubu ló ní kí bàbá ó kó fún olóyè Igboho. Ọ̀rọ̀ yìí ó jẹ́ irọ́ tó jìnnà sóòótọ́ pátápátá, irọ́ tó jìnnà sóòótọ́ ni, irọ́ tó jìnnà sóòótọ́ ni. Gbogbo ayé ló mọ olóyè Sunday Igboho gẹ́gẹ́ bí ọmọ bàbá oníwàásí àgbáyé. Àìmọye inú videos, àìmọye ààyè ni olóyè Sunday Igboho tí máa ń fẹnu ara wọn sọ pé bàbá ni bàbá mi. Níjọ́ tí bàbá àwọn ti kú làwọn ti mú bàbá gẹ́gẹ́ bí bàbá. Ìbàdàn làwọn sì ń gbé, ìyẹn láti ní bàbá mi ó bá wà ní. Bàbá náà sì rí olóyè Igboho gẹ́gẹ́ bí ọmọ wọn. Àdúpẹ́ fọ́lọ́run. Bàbá lọ kí olóyè Igboho nílùú Kútọ́nù, no doubt about that. Kí wá ni bàbá bá lọ, kí ni tí wọ́n bó lóyè Igboho sọ? Mo wà ń bẹ̀ níjọ́ náà, mo láǹfààní àti tẹ̀lé bàbá lọ sílùú Kútọ́nù láti lọ rí olóyè Sunday Igboho. Èyí tí mò ń sọ yìí mi ò sọ pé wọ́n ní wọ́n pé kìí ṣe àgbọ́sọ. Ọ̀rọ̀ tó ṣojú mi òun lọ̀rọ̀ tí mò ń sọ yìí. Bàbá pé olóyè Igboho wọ́n ní rẹ̀ Sunday, ọ̀rọ̀ tí mo wá rí ọ fún kìí ṣe ọ̀rọ̀ orí fóònù, kò dẹ̀ kí ń ṣe ọ̀rọ̀ tí mo lè fi rán èèyàn, àfi kí n wá bá ọ fúnra mi báyìí. Wọ́n ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ń pe àwọn pé bàbá ọmọ yín lẹ́pọ̀ ọmọ yìí, ọmọ yín lẹ́pẹ̀ Sunday Igboho yìí, òun náà sì ń pè yín ní bàbá òun. Ẹ bá ní bá sọ̀rọ̀, ẹ bá ní bá sọ̀rọ̀, ẹ bá ní bẹ̀ẹ́ lórí ọ̀rọ̀ tí wọ́n gbé dání pẹ̀lú ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá. Pàápàá jùlọ tọ́lọ́run tí wọ́n kádàrá pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu, bàbá president elect lásìkò yìí, wọ́n jáde ńgbà náà láti dìbò ni. Bàbá sì pé olóyè Igboho, ẹ má máa fọwọ́ sọ̀yà lé lórí, ẹ má ní bó ti rí nìyẹn. Ọlọ́run iná sámàá, gbogbo etí yín tẹ́ ẹ fi gbọ́ àbí tí tẹ́ ẹ fi ń digest ẹ̀, wàlúbá sọ̀rà, ojú tó lóò fi rí, wàlúfọ̀ àdá, ọkàn rẹ tó fi ń ro aburú yẹn láti lè máa fi ba orúkọ ọmọlàkejì rẹ jẹ́. Ọlọ́run ní kánà, Ọlọ́run ní ulá ìkà kánà á ní òmàṣẹ́ òòlà. Bó bá dijọ́ tó ní lágbára, tẹnu rẹ ò ní lè sọ̀rọ̀ mọ́, tó ní lágbára àti ṣe nǹkan kan mọ́, Ọlọ́run ní gbogbo ẹ̀ ní ó mọ̀ sọ̀rọ̀ ńjọ́ náà, etí rẹ ó mọ̀ sọ̀rọ̀, ojú rẹ ó sọ̀rọ̀, ọkàn rẹ tó fi ń rorò kúrò nì náà, Ọlọ́run ní yóò gbogbo tí ń bẹ́ẹ̀ lèmi Ọlọ́run ni màá máa béèrè, gbogbo ń tẹ́ kó síbẹ̀ tẹ́ ẹ̀ ní lágbára láti parọ́. Ẹjá bẹ̀rù Ọlọ́run, ẹjá bẹ̀rù Ọlọ́run. Kò síbi tá ń lọ tá à ní rọ́kọ̀, mọ́ torí pé o fẹ́ dáa, mọ́ ba ẹlòmíì lórúkọ jẹ́. Bó bá ìbá ló jẹ́ lórúkọ jẹ́ lónìí, rántí pé bí ò bá lágbára láti ṣe nǹkan kan fún Ọlọ́run tó dá ọ tó dẹ́ni o bà lórúkọ jẹ́ ńkọ́. Ọlọ́run ńkọ́. Ẹ dákun jàmáà. Clarification lè eléyìí tí mo ṣe yìí nípa wípé bàbá Bọ́lá Ahmed Tinubu, bàbá president elect, wọ́n á fi owó kankan rán bàbá sí olóyè Sunday Igboho, wọ́n á fi owó rán bàbá oníwàásí àgbáyé sí Sunday Igboho. I repeat, bàbá Bọ́lá Ahmed Tinubu, wọ́n á fi owó kankan rán bàbá Sheikh Muhyiddin Ajani Bello sí Sunday Igboho. Gbogbo ẹni tó bá wá sọ wípé tó bó ti rí nù, ó kù Ọlọ́run. Bó bá rí bẹ́ẹ̀ ó kù ọ́, ó kọ Ọlọ́run. Bí ò bá rí bẹ́ẹ̀ ó kù ọ́, ó kọ Ọlọ́run. Níjọ́ tẹ́nìkan kó máa jíyìn iṣẹ́ rẹ̀, ó máa bọ́ lọ́hùn bẹ̀, ó máa bára rẹ̀ ń bẹ̀. Ìdí eléyìí jàmáà, ẹ jọ̀ọ́, irú ọ̀rọ̀ báyìí, ọ̀rọ̀ tí máa ń dá rúgúdù lẹ̀ ni, ọ̀rọ̀ tó máa ń dá wàhálà lẹ̀ láàrin ìlú ni. Kò rí bẹ́ẹ̀, irọ́ tó jìnnà sóòótọ́ ni. Kọ́lọ́hun kó jọ̀ọ́ kó dákun gbogbo ẹni ó bá gbérú ọ̀rọ̀ báyìí dání àbí tí ń bẹ lábẹ́ irú ọ̀rọ̀ báyìí, Ọlọ́run mọ́sà bá ní ṣàforíjìn fún wa, Ọlọ́run bá ní tọ́ wọn sọ́nà, Ọlọ́run bá ní tọ́ wọn sọ́nà. Albarka la ilaha illallah wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Sórí bí ẹni Ọlọ́run ṣe sọ̀rọ̀, sórí bí ẹni Ọlọ́run ṣe sọ̀rọ̀, sórí bí èèyàn Ọlọ́run tó ní mímọ̀, sórí bọ́n ṣe rọra sọ̀rọ̀ wípé gbogbo irọ́ burúkú tó ń pa lórí ayélujára, pé wọ́n ti gbé 30 million lọ́fọ́ Adéyẹmọ láti fi negotiate lórí ọ̀rọ̀ Yorùbá nation. Sórí pé wọ́n ti jẹ́ kó yé ẹ pé irọ́ ló ń pa. Sórí pé irọ́ ló ń pa. Irọ́ ìbàjẹ́ lásán láti fàyàn lulẹ̀. Ó dẹ̀ rọ̀ ẹ́ lọ́rùn láti fàyàn lulẹ̀. Kẹ̀dẹ̀ máa wá ọ̀nà láti parọ́, láti gbé ọmọ làkejì yín ṣubú. Ẹni tó ti ga, kẹ́ ẹ máa wá bẹ́ẹ̀ ṣe máa fà lulẹ̀.
kò yẹ kó rí bẹ́ẹ̀ ọ̀kan lọ́mọ ọ̀kan lẹ́ran nǹkan tó wà nínú ìgbésí ayé ẹ tó yẹ kó mójú tó pọ̀ fi ọ̀rọ̀ yọ Sunday Igboho sílẹ̀ fi ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ sílẹ̀ tó ti yẹ ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ kọ́ ló kàn ẹ́ torí orí bàbá Alhaji Abbas Orímọ́ yìí sọ wọ́n sọ̀rọ̀ làákàyè wọ́n sọ̀rọ̀ tó yé gbogbo wa yékéyéké pé kò sí ibi kankan tí ìjọba kankan àbí àwọn tí Tinubu tó ti gbé owó fún bàbá Muyideen Bello Ajadi Bello pé kó lọ gbé owó fún Sunday ọmọ Adéyẹmọ láti negotiate pé kó fi Yorùbá nation sílẹ̀ kí ló dé Dúpẹ́ ń parọ́ mọ́ wa àwọn onídìrí ń parọ́ ẹ̀yin náà tún jọyìn wọn láti máa parọ́ kí ló dé tí gbogbo yín ẹ̀ wá ní òdodo ó rántí ọjọ́ tó máa sùn tó ní jí mọ́ ó rántí ọjọ́ inú ó rántí inú sáré ìyanu sáré tó máa lọ jẹ nítorí o wà lórí social media o fẹ́ pawó nítorí o fẹ́ káwọn èèyàn wá wù ẹ́ o wá wí wóróworó o bẹ̀rẹ̀ sí parọ́ láti bàyàn lórúkọ jẹ́ láti fàyàn kan ṣubú ọ̀kan lọ́mọ ìwà wo la wá fẹ́ fi qualify pé mùsùlùmí gidi ni ẹ́ kó o máa dá wàhálà lẹ̀ lórí ayélujára kó o máa fa ìjọ̀gbọ̀n kó o máa báyàn méjì kó o máa lẹ́rí wọn papọ̀ ìwọ náà wo o ní àáfàá ńlá tó ní orúkọ ó lọ sọ́dọ̀ Sunday Igboho ó lọ gbé owó fún un ní Kútọ̀nù ní èyí tó jẹ́ pé gbogbo èèyàn dẹ̀ mọ̀ pé àáfàá Muyideen nìkan ni àáfàá ńlá tó lórúkọ tó lọ síbẹ̀ ẹsẹ̀kẹsẹ̀ tó parọ́ náà nírò ẹja ìjọ wo náà ló parọ́ mọ́ Sunday ń bí ẹsẹ̀kẹsẹ̀ náà ni Saheed Shittu gbé fóònù ló gbé clip yẹn jáde tó dìbọ́ǹkì irọ́ burúkú tó ń pa kiri kí ló tó ń fàyè tiẹ̀ parọ́ tó ní ọjọ́ kan tó máa fi sọ òdodo kò sí òdodo kankan nínú ẹ̀ o ò ní ọ̀rọ̀ gidi kankan tó máa gbé wá sórí ayélujára tó lè ṣe àwọn èèyàn láǹfààní ọ̀rọ̀ ẹ̀sìn wà ń bẹ̀ o ò jókòó kó sọ̀rọ̀ ẹ̀sìn kó o ṣàlàyé bí ẹ̀sìn yín ṣe rí ìmọ̀ tó wà nínú ẹ̀sìn kó o fi yé àwọn èèyàn o ò wá ṣe yẹn àfi kó máa bàyàn lórúkọ jẹ́ àfi kó máa bàyàn lójú jẹ́ àfi kó máa sọ̀rọ̀ àbùkù ọ̀rọ̀ burúkú sí èèyàn kí ló fẹ́ gbà nínú ẹ̀ ṣọ́ ara ẹ tó bá fẹ́ kí Ọlọ́run bínú sí ẹ tó bá fẹ́ rí ìbínú Ọlọ́run ìtí Sunday ọmọ Adéyẹmọ ó ti pay price ẹ fi sílẹ̀ ibi tó wà ẹ fi ilẹ̀ ẹjọ́ ẹ fi ilẹ̀ ẹ jẹ́ kó ní ìsinmi mi ò ráyè gbogbo tí mo ṣe lé ní o but mo kàn wáyé láti kàn sáré ṣe ni ẹ fi ọmọ Adéyẹmọ sílẹ̀ lọ́rùn ẹ jẹ́ kó ní àlàáfíà ẹ jẹ́ kó ní ìfọ̀kànbalẹ̀ níbi tó wà ẹ̀yin náà pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ti fẹnu tì débi tó wà ògìní kan kìnì kan gbogbo ẹ̀ náà la rọ́wọ́ gbogbo yín bẹ̀ ọwọ́ gbogbo yín la bá ń bẹ̀ ẹ fọmọ Adéyẹmọ sílẹ̀ ẹ fílẹ̀ ẹjọ́ ẹ jẹ́ kó ṣe ilé ayé ẹ̀ bó ṣe wà yẹn ẹ jẹ́ kó rójútu ara ẹ̀ kò kàn yín pẹ̀lú ìgbésí ayé ẹ̀ ò kàn yín mọ́ ẹ ti jẹ́ kó wà ń Kútọ̀nù àdèmọ́ pé bàbá yín gbogbo yín lẹ lọ́wọ́ nú ẹ̀ kí lẹ tún fẹ́ ẹni kẹrù sá ó sá ẹni kó lè sá ó sá ẹni kó dàtọ̀wọ́ ẹ̀ lẹ̀ ó dàtọ̀wọ́ ẹ̀ lẹ̀ ìwọ náà gbọ́ ọ̀rọ̀ làákàyè tí Alhaji Abbas sọ wọ́n ní àwọn lọ bá pẹ̀lú bàbá kì í ṣe wọ́n ní wọ́n pé tí wọ́n ń gbé kiri orí ayélujára wọ́n láwọn lọ bá ní Bẹ̀nẹ̀ àwọn dẹ̀ lọ pàrọwà fún wípé gbogbo nǹkan kí nǹkan tẹ́ ẹ bá fẹ́ ṣe lásìkò tí ìbò fẹ́ wáyé torí òfin làákàyè gbọ́rọ̀ yẹn pé tá a bá tiẹ̀ jẹ́ pé a fẹ́ gbé ìgbésẹ̀ kan ní àsìkò yẹn bóyá a fẹ́ da nǹkan kan lẹ̀ a fẹ́ dá wàhálà kan lẹ̀ a fẹ́ kí ìbò yẹn wáyé wọ́n láwọn lọ ọbẹ̀ àwọn àgbààgbà tán ní làákàyè tán lójú inú tán mọ irú èèyàn tí Sunday jẹ́ wọ́n rán bàbá yẹn wọ́n sọ fún bàbá ìbá ọmọ yín lẹ pẹ́ nìyí ẹ pé ṣàkíyèsí kó dákun kó jẹ́ ká wo bí ìbò yóò ṣe lọ kó jẹ́ kí ìbò wáyé wọ́n dẹ̀ gbéra wọ́n lọ bá ní Benin Republic tó gbogbo kí n tó bá wù kẹ́ máa plan lọ́wọ́lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ slow ẹ báyìí wọ́n gbé fún wa o wọn ò ní gbé fún wa o ẹ bá wa tẹ slow ẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà la dẹ̀ ṣe àwa ò jàjà díjú àjàjà pé kí nǹkan bàjẹ́ tá a bá jà ìjà pé kí nǹkan bàjẹ́ wà láì Tinubu wọn ní dìbò nílẹ̀ Yorùbá tá a bá jà ìjà pé kí nǹkan bàjẹ́ ni wọn ní dìbò ṣùgbọ́n àjàjà díjú àjàjà ẹ̀mí ìjà ìfẹ́ la jà
nítorí ìran là ń jà fún, ìran là ń jà fún, àwa ikú ẹnì kankan, ìran wa là ń jà fún. Tàbá wa là ń jà fún ìran wa, a lè dúró ní pé kìkan bàjẹ́, àwọn ò lè dúró bí kó bàjẹ́, ẹ̀yin lẹ ń dúró níbi kó bàjẹ́, ẹ̀yin lẹ wà lójú pé tó bá lè bàjẹ́ kó bàjẹ́, tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀, kò yẹ kó rí bẹ́ẹ̀, ẹ̀yin lẹ ń dúró nídúró pé tí nǹkan bá lè bàjẹ́ kó bàjẹ́ tán yẹnyẹn kó má látúnṣe, kò yẹ kó rí bẹ́ẹ̀ náà. Ìjà tí àwa ń jà, àwa ń fi ọpọlọ jà ni, nítorí pé à ń ro wájú, à ń ro ẹ̀yìn. Ní táìmù ìbò yẹn, tí a bá gbé ìgbésẹ̀ kan tàbí a bá ṣe àwọn nǹkan kan lásìkò yẹn, possibility wà kí ilẹ̀ Yorùbá ti di eérú, possibility wà kí nǹkan tó dáa ti bàjẹ́. Nǹkan mélòó la wá ní táyà fi kojú ìjà? Ogun wo la ti jà rí nílẹ̀ Yorùbá? A fẹ́ kógun wáyé, a fẹ́ jagun, a dẹ̀ fẹ́ gba òmìnira. Ó ti wá gbọgbọ́n, kì í ṣàwa nìkan la fẹ́ kúrò nínú ilẹ̀ Yorùbá, ilẹ̀ Nàìjíríà. Àwa nìkan kọ́ la fẹ́ kúrò ńbẹ̀. Gbogbo àwọn ọba lọ́ba sì wà ńbẹ̀. Gbogbo àwọn níjòyè wà ńbẹ̀. Gbogbo àwọn àgbààgbà wà ńbẹ̀. Ìdí nìyí, ọmọ kékeré, ọmọ ìkókó, ọlọ́mìn bímọ lọ́jọ́ tí wọ́n ń dìbò lọ́wọ́. Oyún inú wà ńbẹ̀. Níbo náà fẹ́ sáré dé? Ìdí nìyí tí gbogbo wa fi tẹ slow. Tá a fọwọ́ lẹ́rán pé ká wo ibi tí gbogbo ẹ̀ máa já sí. Tá a bá wá dákẹ́, tá a wá fọwọ́ lẹ́rán. Ìyẹn ò mí pé bóyá a ti negotiate àbí a ti gbàbọ̀dè. Gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń sọ láàrin wa, wọ́n ti gbàbọ̀dè o. Ẹ̀yin tẹ́ ń bú Sunday ọmọ Adéyẹmọ, ṣé ẹ ti rí ayé yín níta? Ẹ̀yin tí wọ́n fún yín ní, tí wọ́n manipulate ọpọlọ yín, ṣé ẹ ti ráyé yín? Ṣé ẹ ti rí ìgbésí ayé yín níta? Ìbájẹ́ pé ṣe ni Sunday ọmọ Adéyẹmọ ti gbàbọ̀dè lóòótọ́. Ìbájẹ́ pé ṣe ni Sunday ọmọ Adéyẹmọ ti kúrò nínú Yorùbá nation, tí ò ṣe Yorùbá nation mọ́. Ìbájẹ́ bẹ́ẹ̀ ni, ṣé àwọn eléyà jáde wọ́n máa tako Sunday? Wọ́n dẹ̀ pollute ọpọlọ yín, wọ́n manipulate orí yín, wọ́n lọ́mọ Adéyẹmọ ti gbowó, wọ́n ní bàbá Akíntóyè ti kúrò nínú Yorùbá nation. Tó bá rí bẹ́ẹ̀ lóòótọ́ ni, ṣáwọn eléyà jáde, ṣe báwọn eléyìí ni blogger Tinubu, ṣé wọ́n á jáde síta, wọ́n máa tako ọmọ Adéyẹmọ? Ṣé wọ́n á jáde síta, wọ́n máa tako? Ibi tẹ́ ẹ kẹ́ ti lu ọpọlọ yín nìyẹn. Pé gbogbo nǹkan tí Túpẹ́ Onítìrí sọ àti ṣó yẹ kó rí bẹ́ẹ̀ o, àti gbogbo àwọn black lion o, wọ́n manipulate lásán ni. Wọ́n try láti disrupt gbogbo nǹkan tá a gbé dání kó má ṣeé ṣe ni. Ẹ̀yin náà dẹ̀ jẹ́ ẹ̀dẹ̀ gbà fún wọn. Tó bá yẹ pé lóòótọ́ lọ́mọ Adéyẹmọ ti gbàbọ̀dè, tó ti wà lẹ́yìn Tinubu, tó sowọ́pọ̀ mọ́ Tinubu, ṣé rí eléyìí Ọ̀kanlẹ́ran yìí, ọ̀kan ni wèrè, ọ̀kan ni màálù yìí, tó máa jáde síta máa bú ọmọ Adéyẹmọ? Gbogbo ìyà tí Sunday ń jẹ níbi tó wà, ó sacrifice ara ẹ̀, ó sacrifice gbogbo life ẹ̀, gbogbo nǹkan tó ní ló fi ṣe sacrifice fún wa. Ilé wa jáde síta. Ìjà tí Sunday ọmọ Adéyẹmọ ń jà lónìí, tí a bá gba òmìnira, ṣé Ọ̀kanlẹ́ran yìí ò ní wá sílẹ̀ Yorùbá? Ṣé Ọ̀kanlẹ́ran yìí kò ní wá sílẹ̀ Yorùbá ni? Àbá sọ pé wò kí ń ṣe Yorùbá mọ́? Àbí wọ́n máa lé ẹ padà pé kó má wọlé Yorùbá? Ẹ jẹ́ ká ronú. Gbogbo ìwà ìbàjẹ́ tó ń ṣe lórí cyberspace kò lè gbé ẹ débì kankan. Gbogbo ọ̀rọ̀ òkùnkùn tó ń sọ̀rọ̀ òfò, ọ̀rọ̀ irọ́ tó ń pa kiri, orí ayélujára náà ló dúró sí. Ó dẹ̀ máa padà béèrè lọ́wọ́ ẹ lọ́jọ́ iwájú. Ó máa béèrè lọ́wọ́ ẹ lọ́jọ́ iwájú, nítorí irọ́ tó ń pa ń sìn, gbogbo ẹ̀ pátápátá la máa padà béèrè lọ́wọ́ ẹ lọ́jọ́ iwájú. Ọlọ́run gan fúnra rẹ̀ máa béèrè lọ́wọ́ ẹ lọ́jọ́ iwájú, nítorí pé nǹkan tó ò rí ló ń sọ, nǹkan tó ò mọ̀ òun ló wá síta tó wá ń sọ lórí ọ̀rọ̀ Sunday ọmọ Adéyẹmọ. Nǹkan tó ò mọ̀ ló ń sọ o. Ìwọ iná ló pè wá lẹ́lẹ́bọ, ìwọ ló lẹ́lẹ́bọ ní Sunday, ẹlẹ́bọ ní kinní kan. Ẹ̀yin gan ṣẹbọ ju Sunday lọ. Ìwọ ọ̀kan lọmọ yìí, ó ṣe ẹbọ ju kí ló dálẹ̀ lọ. Òun ni. Allahu lè jáde lára omi nísìn. Nígbà tá Allahu bá jáde lára omi, iná lámọ̀ lọ́bẹ̀, lámọ̀ fún mi yẹ́ ṣàdọ̀lá, lámọ̀ bú lọlé, lámọ̀ sọ pé omi àdúrà, omi kinní kan. Ẹ̀sìn lámọ̀ kan tí wọ́n ń kúnlẹ̀ fún mi, tí wọ́n ń bọ ọgí ìbọ̀pẹ̀, ẹni kì í sọ̀nà. Ẹ̀yin afáwa náà lè fi kọ́ wa pé kullul haqqi walau kana murran. Ẹni bó ti léwu kó kéré mọ́ tó, ẹ jẹ́ ká máa sòtítọ́. Mo rí ìtí ẹlẹ́yà náà sọ pé àwọn òtítọ́ ọ̀rọ̀ kún bẹ́ẹ̀. Mo wá rí post ẹ̀ sórí status mi lórí WhatsApp. Mi tẹ̀ tí post ẹ̀ sórí àwọn page mi kankan. Mi post ẹ̀ sí Instagram ṣe kankan. Láàrin bíi 30 minutes mo repost fídíò yìí, mo bá ń gba call. Àtàwọn àfáà tó wà ní list mi tí wọn ò kí ń wo status mi tẹ́lẹ̀,
ṣé ẹ̀yin náà kún ẹlẹ́yà lẹ́yìn yìí ní kéńtì sọ yẹn lóòótọ́ òtítọ́ ni ọ̀sẹ̀ kẹ́yìn náà máa tún kún wọn lọ́wọ́ ṣé ká tún mọ́ rìpóòsì òtítọ́ mọ́ ni ó dá sí tá a bá lè sọ òtítọ́ tá a bá tẹ̀ pé tá a bá ti sọ ọ́ yóò di wàhálà ìsìn lẹ́ẹ̀ mọ̀ pé wáyìí ìsìn ni wọ́n mọ̀ mọ́jọ́ wa lọ lọ́rin yìí ṣé ká tún wọ́n mọ́ rìpóòsì àwọn tó bá wa sọ òtítọ́ mọ́ ẹ̀yin náà lẹ jẹ́ kí ìsìláàmù yìí le ẹ̀yin náà lẹ jẹ́ kó lè ẹ mọ̀ bú ẹlẹ́bọ ẹ mọ̀ bú oníṣàngó ẹ mọ̀ bú kinní kan ẹ mọ̀ bú kìrìsìtẹ́nì kí ni ti yín mùsùlùmí ọmọ rẹ tí ò ṣe mùsùlùmí ni ó pè sí kọ̀rọ̀ yàrá kó máa bú ọmọ rẹ tí ò ṣe mùsùlùmí ni ó máa láyé pé ọ̀nà ilé ìdí lọ kì í sọ̀nà ń bẹ̀ fún wọ ìyàwó rẹ tí ò ṣe mùsùlùmí kò ní ìdí ẹ ṣẹ̀ṣẹ̀ gbé kíní agolo wá sí lọ sórí ìta lọ́jà. ó ti gbọ́ ọmọ ẹ tí ò bá ṣe mùsùlùmí òun ni kó o pè sínú ilé kó o máa bá sọ̀rọ̀ àwọn tí ò bá ṣe ẹ̀sìn àwọn ni kẹ́ ẹ pè sí kọ̀rọ̀ kẹ́ ẹ máa bá sọ̀rọ̀ kò nídìí kẹ́ ẹ wá sórí cyberspace kẹ́ ẹ wá sórí ayélujára kẹ́ ẹ máa wí wòrowòro ẹ nídìí ẹ àti pé ìwọ tó ń sọ pé lẹ́sìn ni ẹ òun ṣe lẹ́sìn ẹ̀sìn ò hàn lára ẹ ẹ̀sìn kankan kò hàn lára ẹ ọ̀kan lọ́wọ́ ẹ̀sìn ò hàn lára ẹ rárá gbogbo ìwà àrífín ká wá ká sọ̀rọ̀ burúkú síyàn òun nìkan ló ní o ò ní ọ̀rọ̀ àpọ́nlé kò sí lára ẹ o ò ní ọ̀rọ̀ àpọ́nlé kankan ò ní lára lẹ́yìn kó wá sórí ayélujára kó wá Sunday o ọmọ Adéyẹmọ o kò lóògùn o Sunday o ó ti ṣe gbá o ó ti pààyàn o ó ti ṣe gbá o ìyẹn nìkan ló gbégún wọ́ lọ kọjú mọ́ bàbá ẹ kọjọ wọ̀rọ̀ Tinubu ẹ lọ kọjú mọ́ kẹ lọ tọ́jú ẹ Tinubu sick gidi ìwọ tó ń pariwo pé Sunday Igboho wọn ló ti nítọ̀ ṣúgà in tó ń ṣe tó bá ní Sunday Igboho nítọ̀ ṣúgà àti gbọ́ à lọ tọ́jú ẹ̀ bàbá ẹ̀ ti ní àrùn ọkàn Tinubu àrùn ọkàn ló ń dà láàmú jẹjẹrẹ ọkàn sórí ibi tó pàṣẹ rọ́bà sí fún tó ti ń jẹun ìyẹn ni kẹ́ ẹ lọ mójútó nǹkan tó kàn yín nìyí kì í ṣe ọ̀rọ̀ tiwa ló kàn yín ọ̀rọ̀ Tinubu ló kàn yín sí yín ẹ fi ọ̀rọ̀ ti Sunday lẹ̀ ọ̀rọ̀ ti Sunday ò kàn yín ọ̀rọ̀ ti tó kàn yín sì ni pé kẹ́ lọ mójútó Tinubu kẹ́ lọ tọ́jú Tinubu ẹ lọ tọ́jú ẹ bàbá yẹn nídìí ìtọ́jú o ẹ lọ tọ́jú ẹ òun ni kẹ́ lọ tọ́jú lásìkò yìí kẹ́ rọra fi àwa sílẹ̀ ṣe ti gbọ́ ẹ fi wá sílẹ̀ o tó bá fẹ́ kan àdánwò tó fẹ́ kọ́lọ́hún hàlàkà ẹ bí mo ṣe ń tẹnumọ́ fún ẹ tó fẹ́ kọ́lọ́hún ṣépè fún ẹ tó fẹ́ kọ́lọ́hún gégùn lé ẹ lórí tìrantìran ẹ fi wá sílẹ̀ o ẹ má dá sọ̀rọ̀ wa o ẹ rọra fi wá sílẹ̀ kẹ́ ẹ máa ṣe tiyín káwa náà máa ṣe tiwa èmi ò wá láti wá bú ẹ o èmi ò wá láti wá bẹ́ ẹ jà o tí mo wá bẹ́ ẹ sọ ni pé ẹ fi Sunday sílẹ̀ ẹ fi sílẹ̀ gbogbo nǹkan tó bá ń ṣe tí ò bá tẹ́ yín lọ́rùn ó tẹ́ wá lọ́rùn ó dùn mọ́ wa a fẹ́ bẹ́ẹ̀ gbogbo ohun tẹ́ ẹ bá ló ṣe pátápátá ó tẹ́ wá lọ́rùn ẹ filẹ̀ bẹ́ẹ̀ ẹ filẹ̀ ẹ jẹ́ kó máa ṣe ó tẹ́ wá lọ́rùn ó dùn mọ́ wa gbogbo nǹkan tẹ́ ẹ ló ń ṣe tí ò dá yẹn gbogbo ẹ̀ ló dùn mọ́ wa ẹ̀yin náà ẹ ṣe tiyín ẹ lọ mójútó Tinubu òun náà ní wọn ò dìbò fún yín ẹ fagídí gbèbò onígbò ẹ gbé wọlé ẹlẹ́ẹ̀tì wọlé náà nísìnyí ilé lẹ ti bẹ̀rẹ̀ sí wọlé kó yẹn gbogbo èyí tẹ́ ẹ dìbò fún Sanwó-Olú Sanwó-Ẹ̀mí ayé yín ti ta ayé yín padà ta ilé náà ti bẹ̀rẹ̀ sí wọ́n mọ yín lórí yẹn ẹ wá ń sunkún kiri ẹ ti wọlé wa o a sọ fún yín pé ìbò kọ́ ló kàn òmìnira ló kàn ká gba ìtúsílẹ̀ ká gba ìdáǹdè ló kàn ká bọ́kò lóko ẹrú oko ẹrú ní Nàìjíríà tá a wà oko ẹrú la wà àfi tá a bá tó jàjàbọ́ la tó bọ́ tá a bá ti kúrò ń bẹ̀ nǹkan tá ẹ máa fojú rí nìyẹn Sanwó-Olú wọlé tàì tí wọlé bó tiẹ̀ jẹ́ pé mándéètì tó wọlé náà kò jọjà kò jọ agídí kò jọ pé wọ́n fagídí gbà á torí tí wọ́n bá pé kí wọ́n lo tọ́ọ̀gì kán lo ètùtù gbogbo nǹkan náà lò tán ní ìṣẹ̀ṣe ò dá wọ́n ní Tinubu mùsùlùmí ni ìṣẹ̀ṣe ò dá kínní kan ò dá ètùtù lẹ́ẹ̀ma sí òrò náà mà sí tábà jẹ́ kẹ́ wọlé òrò lẹ́ẹ̀ma padà gbé ẹ̀yin aláyé rúnrún òrò lẹ́ẹ̀ padà gbé tẹ́ ẹ fi lé gbogbo àwọn ọmọ Ìgbò sẹ́yìn àti gbogbo àwọn tó fẹ́ dìbò tẹ́ bẹ̀rẹ̀ sí threatening life wọn threatening of life lẹ́ bẹ̀rẹ̀ sí ṣe òun ló jẹ́ kẹ́ ẹ wọlé lẹ́kọ̀ọ́ ṣé ẹ wọlé ni sáràlú fínúfíndọ̀ dìbò fún yín ni ta ló fínúfíndọ̀ dìbò fún yín lẹ́kọ̀ọ́ ẹ̀yin rádaràdà yìí
ẹ wá ṣe dáadáa lórí social media wọ́n wò yín láwò sunkún ẹ̀ wòra yín láwò rẹ́rìn Tinubu ṣó wọlé ni Tinubu ò wọlé náà ta ló dìbò fún ẹ̀fà tó ní wọn fẹ́ yín nílùú dandan ẹ fẹ́ wà ń bẹ̀ wọ́n ní wọn fẹ́ yín nípò ẹni dandan ẹ fẹ́ jókòó sórí ipò kí ló dé èèyàn máa fi tipátipá síyàn ni èèyàn kì í fi tipátipá síyàn bàbá yín ló ti ní àrùn ọkàn ẹ lọ tọ́jú ẹ fọ̀rọ̀ Sunday ọmọ Adéyẹmọ sílẹ̀ ẹ lọ mójútó Tinubu Ahmed ọmọ Tinubu ẹ lọ mójútó òun ló nídìí ìtọ́jú lásìkò yìí tó sunkún ẹ bá lárùn ìtọ̀ ṣúgà ẹ bá lárùn ìtọ̀ ṣúgà kò sẹ́ni tó lárùn ìtọ̀ ṣúgà tó fẹ́ fún ẹ lóògùn bàbá ẹ Tinubu tí àrùn ọkàn bá jà tí jẹjẹrẹ ti jẹ ọkàn ẹ tó ti fẹ́ kú tè ní tọ̀lá tí gbogbo ẹ̀ ó ní bàbá ẹgẹ òun ní kẹ́ lọ tọ́jú wo lórí burúkú ọmọ àdánwò yìí tó jẹ́ pé bó o ṣe rí ìyá ẹ̀ ò jèrè ẹ ó wá ń ro pé kí ìyá ẹnìkan má jèrè tòun náà ṣé dandan ni kó rí burúkú lọ kó ṣì orí burúkú ẹ kó lórí social media kó lọ wá nǹkan míì ṣe tí iṣẹ́ tó ń ṣe l'Amẹ́ríkà ò bá pé ẹ wáṣẹ́ kúṣẹ́ ẹ lọ wáṣẹ́ kúṣẹ́ ọwọ́ ẹ aláyé rúnrún bí aṣọ inú agbọ̀n olórí burúkú ọmọ àdánwò ọmọ tẹ́nìkan òbí ọmọ ìrankíran ọmọ tí ò ní ìran gidi ọmọ tí ò jáde nílé eré ọmọ tó jẹ́ pé ọmọ inú gọ́tà ni olè ló jà lámì ló jà ní Abẹ́òkúta gbogbo ilẹ̀ onílẹ̀ ló jí gbé wọ́n rán ẹ lọ ẹ̀wọ̀n ní kó tó rọ́nà sá lọ sáré ìlú òyìnbó olórí burúkú ọkọ̀ àkúbè elégbò àdá àjìná olórí burúkú olòṣì tí làpálàpà ti mú kudi lábẹ́ wá ní kọ́ máa bá ń wógun làpálàpà tó bá wógun tọmọnà tó fẹ́ fi pa tọmọnà abẹ́ kudi ó dẹ̀ kọrí síbòmíì tó fi mọ̀ pé Sunday Igboho lóògùn kò lóògùn kò ní ó tẹ́ wa lọ́rùn kò lóògùn ó pé wa afẹ́ bẹ́ẹ̀ ó ti fi wá gba 30 million ó tẹ́ wa lọ́rùn olórí burúkú aládànwò ìwọ ìbàjẹ́ èèyàn gidi tí wọ́n lè wọnú Wikipedia kan lórúkọ ẹ̀ ń bẹ̀ wọ́n lè sáàṣì orúkọ ẹ̀ lórí Google kò ní sọ pé o jẹ́ búlì ló máa kọ síwájú orúkọ ẹ̀ lórí Google tó bá ti èyí tí Google bá ti ẹ̀ mọ orúkọ ẹ̀ olórí burúkú a máa kiri erékèwé lìásì àwọn Ìlọrin ẹnu ahọ́n àwọn Ìlọrin tí ahọ́n àwọn Ìlọrin náà lélẹ́yìí ẹ̀yin ẹlẹ́sìn tẹ̀lé ẹgbẹ́ ẹ̀sìn mùsùlùmí lórí eléyìí lẹ́ ń pè ní mùsùlùmí tó bá gbé bẹ́ẹ̀ yìí mùsùlùmí ṣe rí ni ọ̀kan lọ́mọ ṣe rí a jẹ́ pé ẹ̀sìn burúkú ni ẹ̀sìn yín a jẹ́ pé ẹ̀sìn tí wọ́n mú wá fún wa ẹ̀sìn àjòjì burúkú ẹ̀sìn aráàbù tí wọ́n mú wá a jẹ́ pé kì í ṣe ẹ̀sìn gidi a jẹ́ pé kì í ṣe ẹ̀sìn àlàáfíà a jẹ́ pé kì í ṣe ẹ̀sìn tó ní àlùbáríkà nínú tó bá gbé bí ẹ̀sìn yẹn ṣe rí ni ọmọ tí ẹ̀sìn yẹn bí ni ọmọ kan lọ́mọ ṣe rí yìí a jẹ́ pé olórí burúkú ni ọ̀kan lọ́mọ kò tí ì mọ Ọlọ́run ẹlẹ́nìkan ò mọ Ọlọ́run ẹ̀yin olórí burúkú ọmọ àdánwò yìí ní dáa fún ẹ kò ní dáa fún àwọn tó rán iṣẹ́ àwọn tó ń gbéṣẹ́ lé ẹ lọ́wọ́ pé kó lọ bá Sunday Igboho kó lọ fà á lulẹ̀ kò ní yẹ yín kò ní yẹ̀wọ́ náà wo lórí burúkú ọmọ yìí tẹ́ ẹ bá fẹ́ jà ẹ jàjà yín straight ẹni tó bá kọjú ìjà sí yín ni kẹ́ kọjú ìjà sí kọ́ ọ sọ pé ẹnìkan ò ní jẹ́rìí tó jẹ́ jáde fún ẹ gangan nìyẹn kó máa ní ìyá ẹ̀ máa fojú sunkún ẹ̀ yẹn owó gangan náà máa fojú sunkún ẹ àwọn tó dẹ̀ máa fojú sunkún ẹ wọ́n ti kú ìyá ẹ̀ gan kò ní kú dánú sàárè tó wà sàárè tó kú sí sàárè yẹn máa gbóná mọ́ báyìí ni torí wà tó máa fi máa fàdúrà ránṣẹ́ sí ìyá ẹnu kòtò bàbá ẹ̀ tó ti kú tí ò bọ́ Ọlọ́run lé tó jókòó lẹ́nu ọ̀nà Ọlọ́run ò ní sílẹ̀kùn fún wo lórí burúkú ọmọ àdánwò olórí burúkú ọmọ òṣì ọmọ rádaràda ọmọ òfò ọ̀kan lọ́mọ ọmọ òṣì mo wá bẹ́ ẹjà lẹ́nìí ni lórí burúkú ẹlẹ́nu sí bèbè ẹlẹ́nu sí pòtì ẹlẹ́nu bí ẹnu àti àgànràndì tán máa ń tì lọ tìbọ̀ olórí burúkú ẹlẹ́nu ìyà ẹlẹ́nu rádaràdà ẹlẹ́nu burúkú ẹnu ẹ̀ bàjẹ́ bẹ́nu ẹ̀ ṣe rí yàn án ló kún gbogbo ẹnu ẹ̀ kò sọ̀rọ̀ gidi lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ orí burúkú ló wà lẹ́nu ẹ̀ kò sọ̀rọ̀ tó ń ṣèyàn lálàáfíà lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ orí burúkú ọ̀rọ̀ òṣì ló kún gbogbo ẹnu ẹ̀ olórí burúkú aládànwó ẹni ìyà ó ní nísinmi bó ṣe lóò ní jẹ́ kí Sunday ọmọ Adéyẹmọ nísinmi ìwọ lóò ní nísinmi ó ní nísinmi inú ayé gbogbo ẹ̀yin tẹ́ bá padà wo ṣó yìí kẹ́ bá mi ṣíà ẹ̀ kókó máa gbọ́ kẹ́ bá mi láìkẹ́ bá mi ṣíà ẹ̀ olórí burúkú aládànwó ọmọ òfò ọmọ rádaràda yẹn páàtì tiẹ̀ nìyẹn olórí burúkú ọmọ òfò ọmọ òṣì ọmọ rádaràda mi ò rẹ́dí láti jáde rárá lẹ́yìn kínní
mo ti sọ fún ẹlẹ́ni pé máa wá fún ẹlẹ́ni ìwọ máa dánwò yìí ìwọ tó jẹ́ pé bó ṣe rí ó lè ní ẹgbẹ́ wírí ọ̀fọ̀n alọ́kó ló ń kígbe àwọn tó ti mọ̀ ẹ́ ti pẹ́ wọ́n ròyìn ẹ nílùú Abẹ́òkúta alọ́kó ló ń kígbe ọ̀fọ̀n fìríǹdì ọ̀kẹ́ alọ́kó ló ń kígbe Ògúndábèje olórí àwọn olè olórí burúkú aládànwò ẹni òṣì ẹni ìranù ẹni táyé ò yẹ ayé ò yẹ rárá olórí burúkú ẹni òfò aládànwò olórí burúkú ẹni táyé ò yẹ ọmọ òṣì ọmọ rádaràda ọmọ tẹ́nì kankan ò bí lórí burúkú okó ṣì kúrò lórí social media lórí burúkú olóṣì ẹni òfò lórí burúkú ọmọ mo fẹ́ sọ̀rọ̀ lórí bàbá tó na ọmọ ẹ̀ nínú ọkùnà náà. àti pé yẹn ní lára. bàbá ọmọ ló fi bẹ́líìtì lu ọmọ yìí o ló fi nà báyìí. bẹ́líìtì ẹ̀rọ ló fi nà mọ́ nítorí pé kò lọ sílé kéwú. ọ̀rọ̀ ilé tó kò mọ̀ ó ní pé kò mọ kéwú wọ́n mú bẹ́líìtì ẹ̀rọ wọ́n fi nà ọmọ báyìí ẹ̀yin ọmọ lélẹ́yìí o ṣe lọ́mọ yẹn ń fèǹtì. ẹ ṣe ojú ọyá gbójú ẹ wá gbójú wá bí. ṣé bẹ́ẹ̀ rí i. gbójú wá bí o olórí burúkú bàbá ọlọ́mọ yẹn ò lè ké ó ní kò mọ kéwú lónà báyìí gbogbo ẹ̀yin ọmọ gbogbo ẹsẹ̀ ó ní tó bá lọ gbogbo apá ẹ̀ ó lóun fẹ́ pa torí pé kò mọ kéwú ṣé ẹ rí i ẹjọ́ ibi tọ́rọ̀ ẹ̀ bá lè dé ẹ̀yin ìjọba ẹ bá wa dá sí ẹ ti lọ síbẹ̀ ẹ bó ṣe gbogbo ara ọmọ. ṣé ẹ ti rí nǹkan tí ẹ̀sìn máa dálẹ̀ ṣé ẹ ti rí kí bàbá ọmọ kó ṣe bí eléyìí na ọmọ nítorí pé kò mọ èdè elédè èdè lárúbáwá ṣé ojú òkè tì yín ni èdè elédè èdè táwọn kan ń sọ nílùú tiwọn èdè elédè ó mà ṣe fún yín o ní ilẹ̀ Yorùbá gangan ẹ máa sọ pé kọ́mọ má sọ vernacular nínú class don't speak vernacular èdè tí yín ẹ sọ di èdè burúkú ẹ máa na ọmọ ẹ wá ní kọ́mọ lọlé kéwú ọmọ lọlé kéwú lọ ń fagídí kọ́ èdè ìran níran èdè àwọn elédè èdè tí ìṣèdè ìlú bàbá ẹ tí ìṣèdè ìlú ìyá ẹ ó mà ṣe o ayé yín máa bàjẹ́ o ẹ̀yin èèyàn yìí kí ló dé tó jẹ́ pé èdè elédè lẹ́wọ́n fagídí na ọmọ tọ́mọ tára ọmọ fi bàjẹ́ tó bí eléyìí àwọn tó ní èdè gangan ẹ lọ pè wọ́n wá kẹ́ ní kọ́mọ wọn wá kọ́ Yorùbá ṣọmọ tí wọ́n lè sọ Yorùbá dán kí ló dé tẹ̀ ń hùwà bí olórí burúkú ṣé dandan ni ká kọ́ èdè elédè ká tó ṣayé ni èdè lárúbáwá tẹ̀yin fi ń ka Kùránì nílẹ̀ Yorùbá ẹ̀yin ò ṣe máa fi èdè Yorùbá kẹ́ ẹ ṣe máa fi lárúbáwá sọ èdè yẹn kẹ́ ẹ máa fi sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá kẹ́ ẹ má sọ Yorùbá rárá kí ló dé ẹ ń fagídí mú ọmọ láti kọ́ èdè tí ì ṣèdè rẹ bàbá ẹ èdè tẹ́ ẹ wá ní kó wá kọ́ kéwú tó wá kọ́ yẹn ẹjọ́ yunifásitì wo ló fẹ́ fi wọlé sí mo ń béèrè lọ́wọ́ yín yunifásitì wo ló fẹ́ fi wọlé sí yunifásitì wo ni ọmọ yẹn fẹ́ fi èdè tẹ́ ẹ fẹ́ fagídí lù palẹ̀ lórí yunifásitì wo ló fẹ́ fi wọlé sí o mo ń béèrè lọ́wọ́ yín yunifásitì wo ni ọmọ yẹn fẹ́ fi èdè wọlé sí yunifásitì wo ló fẹ́ fi wọlé sí ẹ sọ fún mi tẹ́ ẹ mú ọmọ tẹ́ ẹ lu ọmọ débi wípé gbogbo ẹ̀yin ọmọdé bàjẹ́ lérí pé kó wá kọ́ èdè elédè nǹkan ń ṣe yín o nǹkan ó ń ṣe yín tẹ́ ẹ bá rẹ́ni sọ fún yín nǹkan ń ṣe yín o kó wá kọ́ lárúbáwá lẹ́torí ẹ̀ mú ọmọ lẹ́lu tí gbogbo ẹ̀yin ẹ̀ bàjẹ́ ẹ̀yin ọmọ di pálapàla nítorí pé ó fẹ́ sọ èdè elédè mi ìgbọ̀rú ẹ̀ rí o kó wá ka lárúbáwá ṣé lárúbáwá yẹn ṣe fẹ́ fi lọ gbowó ní báǹkì ni àbí fẹ́ fi wọlé sí yunifásitì wo ló fẹ́ fi wọlé sí mo ń padà bọ̀ wá bá yín fún yẹn olórí burúkú ọ̀kan lọmọ yìí ló jẹ́ ń wá sọ̀rọ̀ èmi ò ráyè
ìráyè àti wá ṣe ṣó lérí ẹ̀sìn but ẹ jẹ́ ká sọ reality ọmọ tẹ́ ẹ nà nínàkúnà nítorí pé kò gbọ́ èdè elédè tí elédè yẹn gangan tó bá rí bẹ́ẹ̀ ṣe abuse ọmọ yẹn wàláì tó bá jẹ́ lu wọn máa tì yín mọ́lé ni nílùú wọn gangan wọn ń ka kéwú àwọn lárúbáwá wọn máa ń lá sìgá ṣeré ni gbogbo orí burúkú ẹ̀sìn tẹ́ ẹ gbà sódì nílẹ̀ Yorùbá àwọn lárúbáwá ò gba ẹ̀sìn bẹ́ẹ̀ ṣe gba ẹ̀sìn ẹ ti mọ ẹ̀sìn jẹ lẹ́sìn lọ ẹ̀yin náà lẹ máa ní kọ́ ọmọ má kúnlẹ̀ kí ìyá ẹ̀ mọ́ nítorí pé ẹ fẹ́ ṣẹ̀sìn mi ò gbọ́rú ẹ̀ rí ilẹ̀ Yorùbá ilẹ̀ òrìṣà ni òrìṣà ló ní ilẹ̀ Yorùbá kẹ́ ẹ kó rí burúkú kẹ́ ẹ kó ṣì lọ kẹ́ ẹ kó ṣì lọ kẹ́ ẹ má dájá ẹ̀sìn sílẹ̀ nílẹ̀ Yorùbá táwa wà ilẹ̀ Yorùbá ilẹ̀ òrìṣà ni òrìṣà ló ní ilẹ̀ yẹn ìka táwọn bàbá ńlá wa dẹ̀ ń bọ kó tó di pé àwọn bàbá ńlá kú bàbá yín wọ́n gbé ẹ̀sìn àjòjì wá káwa mọ́ nìyẹn kí ló wá dé tẹ́ ẹ máa lu ọmọ pa lórí ẹ̀sìn àjòjì lérí èdè elédè ẹ dẹ̀ mú ọmọ ẹ dẹ̀ nà títí ẹ fẹ́ ta nǹkan ṣe yín o ọ̀kan lọ́mọ ọ̀kan lẹ́ran ní tó yẹ kó o mójútó nìyẹn nínú ẹ̀sìn yín tó ló gbàgbọ́ nú ẹ̀ kì í ṣọ̀rọ̀ Ìgbòho ló yẹ kó o gbé dání tó o bá tún wá rí tó o máa gbé dání tó bá ka ẹ̀ láyà ọ̀rọ̀ Tinubu ní ìgbéléyà kẹ́ ẹ máa mú bàbá kiri ibi alágbo kẹ́ ẹ máa mú kiri ojúlé sójúlé ọ̀dẹ̀dẹ̀ sọ́dẹ̀dẹ̀ kẹ́ ẹ lọ dè mọ́bì kan kẹ́ ẹ máa tọ́jú ẹ̀ ń bẹ kẹ́ ẹ lọ yọ ọkàn ẹ̀ bẹ́ẹ̀ máa pààrọ̀ ẹ̀ ní tán máa gba tiẹ̀ tí tiẹ̀ tán máa gbé tiẹ̀ fún tó máa gbé tiẹ̀ fún bàbá kó lè ní long life olórí burúkú ọmọ àdánwò ọ̀rọ̀ Sunday Igboho ló wá rí wá sọ kò rí ti Tinubu wá wí ìwọ náà ló jáde síta tó ní MC Olúọmọ tó máa fi pa gbogbo ìlú rú ó ní ẹnìkan kò ní gbọ́ lẹ́nu ẹ̀ ó kọ̀ǹfàmù ẹ̀ pàpàyàn ni tó bá dé lónìí tó ní Sunday Igboho kidnapper ni kò dùn wá mọ́tò olórí burúkú ni ẹ́ ẹlẹ́nu sí bèbè ẹlẹ́nu sí pòtì ẹlẹ́nu já wáyà kò sí tó kì í fẹ́nu ẹ̀ sọ ó dà lórí burúkú aládànwò olòṣì ọmọ ìrankíran Yorùbá nation yẹn tó láàní gbà á máa gbà lójú ayé ẹ tá a bá gbà lójú ẹ wọ́n ló mọ bí tó máa gbé ńgbà tá a bá fẹ́ gbà olórí burúkú tá a bá ti gbà tán kó kẹ́rù ẹ kó kú mẹ́ olòṣì èmi ò kì í ṣépè o àmọ́ ètò ṣe yìí gbogbo èpè tó ṣe pátá ni mo dá padà fún ẹ lórí burúkú aládànwò ọmọ òṣì ọmọ rádaràda ọmọ tẹ́nìkan òbí ọmọ ìrankíran ọmọ tí ò ní ìyá gidi tí ò ní bàbá gidi kò lásọre lórí ìkọ́ tí wọ́n bá nírú Sunday Igboho nínú ẹbí yín o ò ní wá sí Amẹ́ríkà kó wá máa ṣe wúbà o ò ní wá sí Amẹ́ríkà kó wá máa fọbọ́ ńlé oúnjẹ torí gbogbo sítórì ẹ̀ láti gbọ́ gbogbo bó ṣe ń bá wọn fọbọ́ ní rẹ́sítọ́ráǹtì Chinese olórí burúkú Chinese restaurant ló ti ń fọbọ́ ibẹ̀ ló ti ń fọ abọ́ gbígbóná tán bá fi jẹun tán táwọn Chinese bá jẹun tán wọ́n á ju abọ́dù ẹ̀ láyà ibẹ̀ ló máa ti fọ mo rò pé gbogbo ooru tó wà nínú kitchen yẹn ooru yẹn ti mú ẹ lórí táìmù tó bá ti wà frustrated yẹn òun ló máa ń bọ́ta àti frustration bá ti fẹ́ payé ẹ jẹ́ wàá bọ́ta sọ̀rọ̀ online wàá tan kámẹ́rà wàá bẹ̀rẹ̀ sí wò pé kí ni mo fẹ́ sọ náà o kí ni mo fẹ́ sọ kó fẹ́ fi trend o bí a sọ̀rọ̀ bàbá kí náà porúkọ ẹ̀ bàbá yìí wàá sọ̀rọ̀ míì bàbá kí lórúkọ bàbá Bello wàá sọ̀rọ̀ Àgàní Bello wàá dá wàhálà lẹ̀ wàá sọ̀rọ̀ ta lọ lọ́hùn wàá dá wàhálà lẹ̀ wàá bọ́ síbẹ̀ wàá gbọ́rọ̀ Sunday Igboho jáde olórí burúkú àdánwò ọmọ òṣì ọmọ rádaràda èmi ò bá tiẹ̀ wá o tí mo wá sọ fún ẹ péré nìyẹn kó o jáwọ́ tó bá fẹ́ jásẹ̀ kọ́lọ́run má hàlàkà ẹ olórí burúkú ọmọ àdánwò ọmọ rádaràda ọmọ tẹ́nìkan òbí olòṣì ọkọ kudi akube ọkọ àlòkù Washington olòṣì ọmọ. ẹ jẹ́ ká jọ fìmọ̀ ṣọ̀kan ká má ṣe rìn ní ìyapa ọmọ Odùduwà. ẹ jẹ́ ká jọ fìmọ̀ ṣọ̀kan ká má ṣe rìn ní ìyapa ẹ jẹ́ kẹ́nu wa kò gẹ́gẹ́ bí ọmọ Odùduwà àrìnpọ̀ ejò ló ṣekú pa wọ́n ẹ jẹ́ ká fìmọ̀ ṣọ̀kan ọmọ Yorùbá ni mí o. ọmọ Yorùbá ni mí Yorùbá tààtà nínú èrò àti ṣe mi ọmọ Yorùbá ni mí mi ò ní fọwọ́ sí júwe ilé bàbá mi ọmọ Yorùbá ni mí o. ẹ kúlé ẹ̀yin ọmọ Yorùbá ní tilé toko táwọn ti yí ọ̀rọ̀ dé mo kúkú lọ sájò ni mo sì ti bọ̀ àjò ọ̀gàrà ọlọ́kọ̀ idẹ lọ́jọ́ tá a bá gbé ṣu òrìṣà ní jáde òpómù akájá lọ́dẹ
ajá mọdẹ tán ajá wá fòpómù jẹ ráyé gbogbo ọmọ ọkọ nínú ìran Yorùbá ó tó gẹ́ iná ti jó dórí kókó nǹkan gbé nǹkan hánu àfi ká ṣera wa lóṣùṣù ọwọ́ kó tó pẹ́ ká lè bọ́ lọ́wọ́ ogun ìdágìrì ẹ̀yin ọmọ Yorùbá o iná ń jó wa lọ́wọ́lọ́wọ́ ọ̀rọ̀ tó bá Yorùbá ti kọjá ti 2023 election ó ti yẹ kíyè gbogbo ọmọ Yorùbá ó ṣí àsìkò ti tó ká sunun ọgbọ́n kátàkàkà ìmọ̀ ká lè bọ́ lóko ẹrú Fúlàní bòròrò kórílẹ̀-èdè Yorùbá ó dá dúró Yorùbá nation ẹ má fọ̀rọ̀ falẹ̀ rárá bá a bá wà láàyè ara wa ogun ká jínigbé ká bẹ́ni lórí àpín oko ẹrú tá a wà yìí ò lè gbè wá mọ́ ká dá wà lókù